أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إني عزت بربي وربكم من كل متكبر لا يؤمن بيوم الحساب. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا قرأت القرآن جعلنا بينك وبين الذين لا يؤمنون بالآخرة حجابا مستورا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أستغفر الله سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته. اللهم صل وسلم على سيدنا محمد الشفيع المشفع خير خلق الله وعلى الأنبياء والمرسلين وآلهم وصحبهم أهل الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا إله إلا إلهنا. 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 كل أمرنا عند ربنا. لا إله إلا إلهنا. وهو واحد في فعاله. لا إله إلا إلهنا. لا يشبه في صفاته. لا إله إلا إلهنا. حاوي العلا في العوالم. لا إله إلا إلهنا. الله الله. لا إله إلا إلهنا. لا إله إلا إلهنا. لا إله إلا إلهنا. أنت أولنا أنت آخر. لا إله إلا إلهنا. أنت ظاهرنا أنت باطن. لا إله إلا إلهنا. أنت راحم أنت غافر. لا إله إلا إلهنا. أنت ناصرنا أنت فاتح. لا إله إلا إلهنا. أنت خالقنا أنت رازق. لا إله إلا
kò sí ọba mi àfọlọ́hun Allahu. tá a máa kí tá a máa yìn ní gbogbo ayé wa àfọlọ́hun ọba Allah àfọlọ́hun ọba Razaku àfọlọ́hun ọba Fatahu ọlọ́run náà là ń bẹ̀ kó ṣìnà fún wa Amina. kó fi tírà rẹ̀ yé wa Amina. kó fọ̀rọ̀ rẹ̀ yé wa jù báyìí lọ. Amina. atọrọ kí ọlọ́run ìgẹ́ rẹ̀ fànàbì àti gbogbo àwọn ẹni rí àwọn àfáà wa àwọn òbí wa ìkẹ́ ọlọ́run kó bá gbogbo wa gbé Amin. lọ́kùnrin lóbìnrin tá à ń gbọ́ra wa assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Wa alaikum assalam wa ọ̀rọ̀ ọlọ́run nínú súratu Yusuf náà látún máa tẹ̀síwájú lórí ẹ̀ níbi tá a ti sinmi níbi àsọgbẹ̀yìn wa òun ni aya 20 la kàgbẹ̀yìn tọ́lọ́n tí ń sọ pé wa qala alladhi ishtarahu min Misra limra'ati akrimi mathwahu asa an yanfa'ana aw nattakhidhahu walada وكذلك مكنا ليوسف في الأرض ولنعلمه من تأويل الأحاديث والله غالب على أمره ولكن أكثر الناس لا يعلمون. ولما بلغ شده آتيناه حكما وعلما وكذلك نجزي المحسنين وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك قال معاذ الله إنه ربي أحسن مثواي إنه لا يفلح الظالمون. ولقد همت به وهم بها لولا أن رأى برهان ربه كذلك لنصرف عنه السوء والفحشاء إنه من عبادنا المخلصين. واستبق الباب وقدت قميصه من دبر وألف يا سيدها لدى الباب قالت ما جزاء من أراد بأهلك سوءا إلا أن يسجن أو عذاب أليم. قال هي راودتني عن نفسي وشهد شاهد من أهلها إن كان قميصه قد من قبل فصدقت وهو من الكاذبين. وإن كان قميصه قد من دبر فكذبت وهو من الصادقين. فلما رأى قميصه قد من دبر قال إنه من كيدكم إن كيدكن عظيم. Olúwa sọ wípé qala alladhi ishtarahu min Misra limra'atihi ẹni tó padà ra Ànábì Yusufu alayhi salatu wassalam tó padà ra gbẹ̀yìngbẹ̀yìn nílẹ̀ Egypt nílẹ̀ Misra nígbà tá a sọ fúnra wa níbi ẹ̀kọ́ tá a dára wa sẹ́yìn tẹ́ ẹ̀ bá gbàgbé wípé wọ́n dúnàdúrà Ànábì Yusufu wọ́n wá ń yọ owó rẹ̀ kù owó kan tí ò tó nǹkan owó kan tí ò yẹ kí wọ́n pé wọ́n fi ra àyàn ká tó wá pa Ànábì Ọlọ́run wọ́n padà fi ra Yusufu ìgbà tí wọ́n ra Yusufu àwọn tẹ̀fsírì kan tú wípé àwọn tó ń ṣe ìrìn àjò lọ ni wọ́n rà lọ́wọ́ àwọn ọmọ ẹ̀yẹ́ àwọn kan sì ní wípé àwọn tí wọ́n ń ṣe ìrìn àjò lọ ni wọ́n tà àwọn tú ní títà wọn ò tú ní rírà. Olúwa ní wa qala alladhi ishtarahu min Misra ẹni tó padà ra Yusufu tó jẹ́ final buyer tó ra Ànábì Yusufu min Misra nílùú kan tó ń pè ní Misra ìyẹn Egypt. limra'atihi. Ní wọ́n sọ fún ìyàwó rẹ̀ wọ́n nígbà tí wọ́n gbé Ànábì Yusufu dáàrin ọjà àwọn auction rẹ̀ ní wọ́n gbé kalẹ̀ pé ó yẹ mọ́ kí kálukú máa fowó lé ọjà tá à ń pè ní auction ni pé èyí gbé kalẹ̀ pé ta ló lè ra fóònù yìí bẹ̀rẹ̀ látòrí ẹja sọ pé 1000 naira
ẹ wá jẹ́ àmọ́ ohun tí kálukú ó fi kún ẹnìkan ní fóònù yìí wọ́ọ̀tì ju 1,000 naira lọ èmi ó ra 2,000 naira àwọn àwọn kìí ṣàtúrẹ́ ni tó lè fi kún tẹnìkan náà bá tún dé yóò ní mo fẹ́ rà ní 4,000 naira ẹnìkan náà ó tún ní 4,000 kẹ̀ mo fẹ́ rà ní 6,000 naira ó dà 6,500 títí yóò mọ gùnkè lọ bẹ́ẹ̀ ó lè padà parí sórí 10,000 tó á jẹ́ sí pé ní tí ó padà rà 10,000 ni ó mú àwọn mùzáyádà ní lárúbáwá ń pè auction ó ní pé ká máa fowó kún owó price ọ̀tọ̀ bẹ́ẹ̀ kò sábúrú bẹ́ẹ̀ nínú ṣẹ̀ríà wọ́n á ní wọ́n auction Nabi Yusuf alayhi salatu wassalam ńgbà tí wọ́n mú délùú Cairo yẹn ìlú Egypt wọ́n mú débẹ̀ wọ́n á gbé sáàrin ọjà wọ́n ń pè ta ló fẹ́ rà àwọn èèyàn wá ń yọwó ẹ̀ ní arákùnrin kan padà wá dé òun jóṣìṣẹ́ ìjọba òun ni ìmójútó ó jẹ́ wazir amúgbálẹ́gbẹ̀ẹ́ ọba tí ọba ní kó máa mójútó gbogbo tí ń jẹ́ khazainul ard gbogbo ń tọ́jọ́ mọ́ natural resources sí ìlú Egypt ìlú tó dẹ̀ ti gbajúmọ̀ tipẹ́tipẹ́ pẹ̀lú agriculture ní àti farming ní ìlú Egypt wọn a máa dáko dìsín náà nínú major àbí wọ́n ṣe ń pè kí ni revenue Egypt láti bí agriculture àti tourism ni wọ́n ti ń rówó dèní eléyìí tá à ń sọ̀rọ̀ yìí ẹwà tìgbà náà so wọ́n ti gbajúmọ̀ pẹ̀lú àdáko àṣìṣe àgbẹ̀ tipẹ́tipẹ́ àwọn àgbẹ̀ ni wọ́n máa lówó lọ́wọ́ jù nílùú Cairo wọ́n á ń yọwọ́ Ànábì Yusufu arákùnrin tó wá jẹ́ ẹjá pè ní mínísítà ntọ́jọmọ́ gbogbo agriculture àti ntọ́jọmọ́ gbogbo natural resources àbí ká pè ní finance minister pé gbogbo tó ṣàti jọmọ́rọ̀ ajé ìlú yìí àti economy ìlú yìí ọwọ́ rẹ̀ ló wà òun ló wá rọmọ èyí láàrin ọjà yẹn Ànábì Yusuf alayhi salatu wassalam ọmọ tó rẹwà báyìí nígbà tí wọ́n wá ń kówó lé tán kówó lé owó tó ju ti gbogbo tálíkà àti ẹnkẹ́ mínísítà lòun ńkọ́ tiẹ̀ gara ń tó ju ti gbogbo kálukú gbélé lòun wá gbélé ó jó padà jẹ́ final buyer Ànábì Yusuf alayhi salatu wassalam òun ló rà láàrin ọjà. wa qala alladhi ishtarahu min Misra limra'atihi. wọ́n sọ fún ìyàwó rẹ̀ nígbà tó délé wípé akirimi mathiwahu tọ́jú ọmọ yìí dáadáa tọ́jú mathiwahu ìbágbé rẹ̀ pẹ̀lú wa tọ́jú ẹ̀ yẹn ni pé ọmọ yìí ọmọ gbé pẹ̀lú wa má jẹ́ káró ní má jẹ́ kébi ọ̀pá akirimi mathiwahu aya mi bá mi tọ́jú ọmọ yìí ní tọ́jú tó tọ́jú ọmọ bíbí inú tiẹ̀ náà ìgbé papọ̀ rẹ̀ pẹ̀lú wa yọ́ ọmọ gbé pẹ̀lú wa bá ń tọ́jú ẹ̀ má járó ní. asa yanfa'ana aw nattakhidahu walada. asa yanfa'ana ọmọ yìí ó lè padà wúlò fún wa ọlọ́run lè fi ṣàǹfààní fún wa wọ́n lárakùnrin yìí fún rẹ̀ náà ọlọ́run ò tí yọ̀ǹda ọmọ fún wọ́n lọ jẹ́ nìkan tí gbogbo àtọ̀ rẹ̀ kì í dọ́mọ àwọn kan sì ní rárá kì í ṣe pàtọ́ rẹ̀ ní ò lè dọ́mọ kò wulẹ̀ tí ẹ lè ṣe rárá ó lówó lọ́wọ́ ọlọ́lá ọkọlé ńláńlá ó sì fẹ́yàwó àmọ́ kò lè súnmọ́bìnrin kò lè ṣe wọ́n ní hasuru ni kì í ṣe ẹni tó lè bí bó ṣe lówó lọ́wọ́ bó ṣe lọ́lá tó bó ṣe wá rà Ànábì Yusufu ó ní àṣà yẹn fà náà ọlọ́run lè fọmọ yìí wúlò fún wa nígbà tá a kú tí ì bímọ ọlọ́run lè ní kílé iná ọmọ rọ́pò ọmọ fún wa. aw nattakhidahu walada. àbí ká wulẹ̀ tiẹ̀ adopt ẹ̀ sọ́ dọ́mọ pátápátá yẹn fà náà ni pé ká máa rí ránṣẹ́ kọ́ máa ṣe gbogbo ntọ́mọ ó ṣe fún wa kọ́ máa wúlò fún wa wọ́n sì lórí ọmọ ní pọ́mọ bóyá tó bá wọnú ọ̀dẹ̀dẹ̀ wa bóyá Ọlọ́run ta rẹ̀ ṣe wá láǹfààní aw nattakhidahu walada ẹ̀kọ́ ni fún gbogbo ẹni tí ó bá rí ọmọ ọlọ́mọ àbó ọlọ́mọ ọ̀dọ̀ tí ń ṣiṣẹ́ lábẹ́ rẹ̀ nílé àbó ọlọ́mọ ọ̀dọ̀ níbi iṣẹ́ tó ń sanwó oṣù fún wọn tán ràn lọ́wọ́ tó mọ̀ pé wọ́n ní sale boy sale girl àwọn lòun ránṣẹ́ ń bí ọjà rẹ̀ gbogbo ẹni tí bá ń bẹ lábẹ́ rẹ̀ pátápátá àṣà yẹn ń fa àná má fojú di wọ́n nítorí wípé Ọlọ́run tọ́jú oore sára oore ó sì tọ́jú aburú sára aburú ó wá tọ́jú oore sára àwọn èèyàn wọ́n ní akhbara Allahu thalathan fi thalathin Ọlọ́run tọ́jú mẹ́ta kan sínú mẹ́ta nínú tó tọ́jú ni pé ó tọ́jú awliya'ahu fi khalqihi ó tọ́jú àwọn tó nífẹ̀ẹ́ jùlọ ó tọ́jú wọn sínú àwọn ẹ̀dá fala tahqiranna minal khalqi ahada má wàá fojú di ẹ̀dá kankan tọrọ ọmọ ẹni tí ń sọ̀rọ̀ Ọlọ́run tímọ́tímọ́ ó lè jẹ́ ní tó fọkàn sí ń pẹ́ ní Ọlọ́run ni
ó lè jóun ló jìnnà sọ́lọ́run jù ó lè jẹ́nu àwọn ọ̀tọ̀ Ọlọ́run ńlọ́wà ó wá lè jẹ́ ní tẹ́ rò pé kò jámọ́ kankan tẹ́ ń ránṣẹ́ lọ tẹ́ ń ránṣẹ́ bọ̀ ó lè jẹ́ ní ńláńlá wájú Ọlọ́run ó lè jẹ́ kan nínú àwọn tọ́lọ́run wò máyé la nínú àwọn tọ́lọ́run mọ̀ wò mọ́wọ́ náà látọjọ́ ga rẹ̀ ìgbà tó sáré pé ọ̀ ń ta ọjà rẹ̀ ń yá kí làṣírí bẹ́ẹ̀ ọmọ bóyá ọmọ tó ń ránṣẹ́ bí òun lọ́lọ́run wò lọ́lọ́run ní kẹsẹ̀ rẹ̀ ọlá àlùbáríkà Ọlọ́run ní gbogbo bí ọba ti dé o kí bí ọmọ ọlá àlùbáríkà wíwà tó wà nínú ṣọ́ọ̀pù rẹ̀ ní ọmọ tó tí wọ́n máa sọ pé gọ̀ tó máa ń lù lùkulù tó níwájú àlejò tó máa yẹ̀yẹ́ ó lè jẹ́ lọ́lọ́run wò mọ́la tí fi ń kí ọ. Ànábì sallallahu alaihi wasallam wọ́n ní ànábì nínú àdìsí kan tó gbajúmọ̀ àmọ́ bó ṣe lẹ́sẹ̀ ńlẹ̀ tó wọ́n ní láúlá ìbádùn rùkáùn tí èyí bá ṣe àwọn ẹrú kan tí wọ́n máa fi gbogbo ìgbà rùkú àwọn olùjọ́sìn Ọlọ́run wàsíbíà tó ń rú dọ̀ọ́n àtàwọn ọmọ kéékèèké tí wọ́n jẹ́ rú dọ̀ọ́n tí wọ́n sì mú lọ́wọ́ wábàá imuru town àtàwọn bahima àwọn ẹranko dábà tí wọ́n máa jẹ káàkiri orílẹ̀ lásùgbà alaykumul adhabu sọ̀bà wọn bá ti da ìyàbò yín tipẹ́tipẹ́ Olúwa kò bá ti jẹ ọmọnìyàn níyà tipẹ́tipẹ́ tí èyí bá ṣàwọn wọ̀nyí tí ń wò mọ́ wa la yẹn ni pé Ọlọ́run á máa wo àwọn kan máa wọn kan la gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tó ń ṣe lọ́run ní kọ̀kọ̀ àti ní gbangba tó dàbí ìgbà pò mú un jẹ yẹn àwọn ìyà Ọlọ́run tó yẹ kó ti sọ̀kalẹ̀ sí ọ láti wọn náà máa ipò ọtọ́ síyà àwọn tí ò ṣe tó ọ ti jìyà wọ́n ti ká wọn mọ́ ọwọ́ ti tẹ̀ wọ́n ọwọ́ ò tí ì tẹ̀wọ́ ó lè jẹ́ ọmọ ọ̀dọ̀ kan tí ń bẹ lọ́dẹ̀dẹ̀ rẹ tó ń ṣe dáadáa sí lọ́run wò mọ́ la ọmọ rárá ọmọ láta lọ ń jẹun wájú Ọlọ́run àwọn kèfèrí Mákà wọ́n jọlá àwọn mùmínì kan tá Ànábì náà mọ̀ wọ́n sallallahu alaihi wasallam nígbà tá Ànábì lọ fún umura sulhul Hudaybiyah tí wọ́n fẹ́ wọ Mákà àkànfẹ́ wá ṣe umura wọ́n lọ nílò fọkànbalẹ̀ wọ́n lọ peacefully wọ́n bájà lọ ará Mákà ni wọn ò lè wọlé ó wá fẹ́ dàbí ìgbà kó fẹ́ di wàhálà torí Uthman radiyallahu ta'ala anhu Ànábì rán lọ ìgboro Mákà ìpè sọ fún wọn pa fẹ́ wá ṣe umura ní àbájá wa ará Mákà ní rárá ẹ lè wá ṣe umura kó tó di pé wọ́n ní rárá ìró ti tẹ Ànábì rúmọ̀ tẹ Ànábì pé wọ́n ti pa Uthman radiyallahu ta'ala anhu Ànábì wa ni wọ́n máa wá ṣe bí hàn gbogbo àwọn sàábí tán bẹ́ẹ̀ wọ́n ń gbá agreement pẹ̀lú Ànábì pé bó bá dìjà àájà tó ń ta ní nǹkan ìjà dání wọ́n àpalẹ̀ mọ́ ogun wọ́n kàn wá ṣe umura ni àwọn ọjà àwọn sì fẹ̀mí àwọn lẹ̀ Ọlọ́run wa ń sọ nínú Suratul Fatih pé àbá ṣígun fún yín kẹ́ ìjà tòótọ́ níjọ́ náà àmọ́ ń tá a fi ní ẹ mọ́jà ní pé walau la rijalun tí ì bá ṣàwọn kan àwọn arákùnrin kan mu'minuna tán gbọ́ lọ́wọ́n bá gbọ́ wa nisa'un mu'minatun àtàwọn arábìnrin kan tán gbọ́ lọ́wọ́n bá gbọ́ lam ta'lamuhum ẹ̀yin ọmọ wọn ń bẹ Mákà àwọn ń bẹ nígboro Mákà àwọn ò sí pẹ̀lú yín Mádínà wọn tẹ̀lé yín wá ṣe hijira wọ́n wá ń yọ ìmánì ṣe ní Mákà ìdí kan sí ìdí kejì tó yá àwọn àtọ́lọ́hún láàrin àwọn àtọ́lọ́hún ó dí wọn lọ́wọ́ kò dí wọn ṣe hijira wá bá yín Mádínà ẹ̀yin ọ̀dẹ̀ máa ń pọ́n ti gba ìsìláàmù wọ́n wá ń yọ ìsìláàmù ṣe nínú Mákà ń bẹ̀ wọ́n fi ń ṣe òwò láàrin àwọn àti Ọlọ́hun tẹ́ bá ṣígun wọ Mákà ẹ̀yin ò ní lè differentiate láàrin ta lọ́gbọ́ lọ́ngbọ́ àti ta ní ọ̀gbọ́ Ọlọ́run ọba gbọ́ ẹ̀ kàn máa pa gbogbo wọn lẹ́kàn máa jà lọ Ọlọ́run ní mi ò fẹ́ kẹ́ ẹ tẹ̀ wọ́n mọ́lẹ̀ tẹ́ ẹ bá tẹ̀ wọ́n mọ́lẹ̀ ẹ ṣẹ̀ mí fatusibakum minhum ma'aratun bighayri ilmin. nítorí àwọn ìyẹn minority ni wọ́n tó nǹkan Ọlọ́run wá ní ẹ má bá gbogbo ara Mákà jà ṣẹ́tì rí pé ará Mákà kèfèrí Mákà wọ́n jọ láwọn kékeré kan tí wọ́n gbọ́ lọ́wọ́n ọba gbọ́ tá Ànábì gan ọ̀dá wọn mọ̀ Ọlọ́run wá wo tàwọn ìyẹn pé nítorí wọn yìí o ẹ má jà ará Mákà lógun níbi tí majority ti ń jọlá minority nù ṣẹ́yìn ká máa ń sọ pé àtàbíọ̀n nínú ṣẹ̀ríà pé majority ni ọmọ láàmà consider táwọn àwọn democracy náà ní majority ní carry vote majority láàmà fi dájọ́ ń bi nǹkan pé anadiru láhùkúmọ̀ làwù kọ́ńdà ṣẹ̀ríyà ní pé nǹkan tó bá ti jẹ́ minority kì í ní òfin tó àmọ́ dà á papọ̀ mọ́ majority ni tòun ti bẹ́ẹ̀ láwọn àkókò kan bẹ majority máa lágbára minority máa lágbára ju majority lọ irú ẹ̀rí minority làwọn mùmíní tí ń bẹ Mákà ńjọ́ náà tá Ànábì gan ọ̀dá wọn mọ̀ Ọlọ́run wa ń sọ pé ẹ gbọ́dọ̀ bá àwọn kèfèrí tó jẹ́ majority jà nítorí àwọn minority kan bẹ tán gbọ́ lọ́wọ́ ọba gbọ́ tẹ́ẹ̀mọ̀ wọn fatusibakum minhum ma'arra níbo láti yà lọ ní pé ọmọ ọ̀dọ̀ tí ń bẹ lọ́dẹ̀dẹ̀ rẹ
ẹni tó ń sanwó oṣù fún bẹ̀rù Ọlọ́run lára ẹ̀ أو نتخذه ولدا bẹ̀rù Ọlọ́run lára ẹ̀ kò lọ́lọ́pàá tí ó fẹjọ́ rẹ̀ sùn kò níbi tí ó sú rẹ̀ lọ àbáwọn èèyàn tó lè yàn jẹ tọrọ Ọlọ́run láti yàn wọ́n jẹ bẹ̀rù Ọlọ́run lára wọn. arákùnrin tó jẹ́ ọba yìí ó ní fìràsà ó fura mọ́ wọ́n níyàn mẹ́ta ló ní fìràsà jù láyé àwọn àfọmímọ́ wọ́n lárákùnrin yìí pé àwọn tó ní ìfura mọ́ wọ́n mọ ní tí ó padà ṣẹlẹ̀ wọ́n fura mọ́ ní tí ó padà ṣẹlẹ̀ lára èèyàn ó fura mọ́ oore táwọn padà rí lára Yusufu kọ̀mọ́rú ọmọ tó ń ra njọ́ tọ́ra àmẹ́mí kan sọ fún kẹjá ṣe dáadáa sọmọ yìí àṣà yẹn fáànà ó lè padà wúlò fún wa. ẹnìkan tí ìtàn tún sọ fún wa tán ní òun náà fìràsà rẹ̀ lágbára bẹ́ẹ̀ ni Abubakar radiyallahu ta'ala anhu níjọ́ tó ronú pé Umaru ló yẹ kó jàlífà lẹ́yìn o fìràsà tí àròjinlẹ̀ àbí kí n tán pé fìràsà ni pé èrò tí ó àbí kó ro nǹkan kó prophesize àbí kó guess lọ́nà tí a gbọ́dọ̀ pé ní guess lásán torí kì í ṣe lọ́nà kì í dẹ̀ ṣe wáhámù ìrònú tí o fẹ́ guess nǹkan kan tọ́mọ̀ àmọ́ ọ̀nà tó fi ń guess yẹn yóò padà wáyé bẹ́ẹ̀ Ànábì ní taqu firasatal mu'min ẹ bẹ̀rù ìwòye mùmìnì ìwòye kíní ó ṣẹlẹ̀ àbí kíní ń ṣẹlẹ̀ tí mùmìnì ó rò sí ní tí ó mọ̀ tí ó dẹ̀ padà rí bẹ́ẹ̀ fa innahu yára binurillah kama qala nítorí pé n tí ń rí yẹn ìmọ́lẹ̀ Ọlọ́run ní fi ń rí n tí ń rí yẹn ìmọ́lẹ̀ Ọlọ́run ní fi ń rí arákùnrin yìí wá fura kí ọmọ yìí ọmọ àmì kan ní ọ̀jẹ̀ akirimi maswahu akirimi maswahu ìyàwó mi tọ́jú ẹ̀ dáadáa asa yanfa'ana aw natakhidahu walada àṣà yẹn ń fa àná ó ṣeéṣe kó padà wúlò aw natakhidahu walada àbí ká tiẹ̀ sọ́dọ̀mọ́ nígbà tá a ti bímọ. wa kadhalika makanna li Yusufa fil ard Akadhalika makanna li Yusufa fil ardi Olúwa ní báyìí la ṣe padà wá gba Yusufu láyè lórí ilẹ̀ torí pé ilé títí ń bọ̀ wá ilé Ànábì Yakubu Ànábì Yakubu kì í ṣolówó Ànábì Yakubu kì í ṣolóyè ìjọba gbèríko nílùú wọn jẹ́ tá a bá gbé sẹ́gbẹ̀ẹ́ ìlú Egypt níjọ́ náà ìlú àwọn Egypt àwọn àkìbátù àwọn kíbùtù náà ń pè ní Egypt Egypti àwọn kíbùtù àwọn àkìbátù àwọn ará kan ní jẹ́ bẹ́ẹ̀ tó ẹ́ pé àwọn gangan lọ́mọ onílùú nílẹ̀ Egypt. Ànábì Yakubu alayhi salatu wassalam ìlú táwọn ń gbé ìlú ilẹ̀ Kánánù kí ni wọ́n ń dáná jẹ́ ń bẹ̀ ni àwọn ọ̀làjú ìlú wọn compare to Egypt bí ìgbèríko bí ìlú oko ló jẹ́. Ànábì Yusuf alayhi salatu wassalam wá láti bẹ̀ wọ́n fẹ́ pa wọ́n lé àwọn ọmọ ìyá rẹ̀ lọ jù nù láti nílùú tó jẹ́ bí ìgbèríko Olúwa wá tẹ́wọ́ gbà Ọlọ́run wá sọ sínú ìgboro kò é tí wá ṣe ìgboro lásán Ọlọ́run wá sọ sí ilé olóyè ńlá ilé olóyè ìjọba tó yẹ sí pé wọ́n bá ti mọ́ bá ìlú tán ẹni tó next sọ bá ìlú yẹn ilé rẹ̀ àsọdẹ̀dẹ̀ rẹ̀ l'Ànábì Yusuf alayhi salatu wassalam ó gbé ní gbogbo ẹni tí ń pẹ́ gan alẹ́ ní bárí lọ́pọ̀lọpọ̀ wọn àwọn ẹ̀yà Ànábì Yusuf alayhi salatu wassalam àwọn ọmọ ipá wọn ń lé ibárí ni àwọn ọmọ ipá wọn ń lé ibárí ni níjọ́ tí wọ́n lé lọ́dẹ̀dẹ̀ Ànábì Yakubu alayhi salatu wassalam níbi tí wọ́n ti máa jẹ tàárọ̀ tí ò ní bá tọ̀sán tí tọ̀sán ò ní bá talẹ́ wọ́n wá lé wọn láwọn jù sínú kànga Olúwa tẹ́wọ́ gbà Ọlọ́run wá lọ tọ̀ dàgbà palace ní ńláńlá ààyè ńláńlá níbi tí ó ti máa gbádùn Olúwa ní wa kadhalika makanna li Yusufa fil ard àwa gba Yusufu láyé tààrà walinu alimahu min tawilil ahadith àti wípé a ti ṣetán láti jẹ́ kí Yusufu ọmọ tawilil ahadisi afẹ́ fi mọ Yusufu tawilil ahadisi àwọn ìtumọ̀ ọ̀rọ̀ Olúwa àti sọ sẹ́yìn náà pé tawilul ahadith kí ni ó padà ṣẹlẹ̀ láwọn kan tú àwọn kan sì tú ní pé kí ni ìtumọ̀ ọ̀rọ̀ Ọlọ́run ìdájọ́ ẹ̀sìn Ọlọ́run òfin Ọlọ́run afẹ́ farabalẹ̀ kọ́ Yusufu tí ó yé níbẹ̀. wallahu ghalibun ala amrihi kò yé gbogbo ẹlẹ́gàn wípé Allahu ghalibun ala amrihi ntọ́lọ́mbá fẹ́ ṣe yóò padà ṣe é. walakinna aktharan nasi la ya'lamun. kò yáwọn èèyàn bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọmọ ìpè tọ́lọ́ ní ọ̀ṣẹ́ lójú ọmọ pẹ̀gàn ó ṣe bí tóun bá ṣàṣì òun lè dí kádàrá Ọlọ́run ọba lọ́wọ́ kò mọ̀ wípé tọ́lọ́run ní ń bọ̀ wá ṣe. Allahu ghalibun ala amrihi. ntọ́lọ́run bá fẹ́ ṣe tọ́lọ́run bá lẹ́rú ó lówó lọ́wọ́
ntọ́lọ̀ ń bá fẹ́ ṣe tó bá ní ẹrú yìí ó lówó lọ́wọ́ kò sí aláya àjẹ́ kí wọ́n da gbogbo àjẹ́ ayé papọ̀ ń pa àwọn fẹ́ ta ló sì wọn ò lè ṣàṣeyọrí. ghalibun ala amrihi. ntọ́lọ̀ ń bá pa láṣẹ ń pẹ́ mo fẹ́ ta lágbájá ló sì kò ní lówó lọ́wọ́ bó kàwé jù bẹ́ẹ̀ lọ bó ṣe bísínẹ́sì jù bẹ́ẹ̀ lọ kò ní lówó lọ́wọ́ bí gbogbo olówó ayé bá dáwó jọ fún owó ni ó máa parẹ́ ni. ghalibun ala amrihi. ẹni tí ó lálàáfíà àwọn amúlọ́nú ẹgbẹ́ kan pé ẹ wá bẹ́ẹ̀ bá wa fún un lálàáfíà àwọn ò ní ṣàṣeyọrí ń bẹ̀ tọ́lọ́wọ́n ọba tí ì ṣe tán. wallahu ghalibun ala amrihi walakinna akthara an-nasi la ya'lamun. wallahu ghalibun ala amrihi kò sáfọ́ ọ̀hún kò sí wòlíì kan tí ó wàá pàṣẹ fọlọ́run pé àwọn ìgbà nǹkan tì lọ́wọ́ ọlọ́run. ọlọ́run sọ bẹ́ẹ̀ fún anabi sallallahu alayhi wa sallam pé innaka la tahdi man ahbabta walakin Allaha yahdi man yasha. kìí sì wọ́n ló fẹ́ ni tó bá wọn mọ̀nà ẹni ọba wọn ọlọ́run ọba ni ó fi mọ̀nà. ó tún sọ ń bọ̀ mí pé laysa laka minal amri shay ìyẹn mo fẹ́ rántí laysa laka minal amri shay. amúrù tá à ń sọ yìí ṣe àṣẹ kí nǹkan rí bẹ́ẹ̀ kò sí lọ́wọ́ ànábì. àṣẹ kún fáyẹ̀kún ò sí lọ́wọ́ ànábì ọwọ́ ṣé wò ló wá tó wà ń pọ̀ láṣìírí kún fáyẹ̀kún. ọlọ́láṣìírí kún fáyẹ̀kún nù pé ọba ti ní orí bẹ́ẹ̀ yọ ọmọ rí bẹ́ẹ̀ kò sí lọ́wọ́ ṣéwù kan yé tan rẹ̀ mọ́. ẹni bá ti ní lọ́wọ́ ti bọ́lọ̀ ń dọ́gba. ọlọ́ni innama amruna idha aradna shay'an an naqula lahu kun fayakun. innama qawluna li shay'in idha aradnahu an naqula lahu kun fayakun. àṣẹ àwọn Ọlọ́run ọba tá a bá fẹ́ kí nǹkan rí bẹ́ẹ̀ ni pé kákan pàṣẹ ìpè rí bẹ́ẹ̀ yóò dẹ̀ rí bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan náà kò yé jù bẹ́ẹ̀ lọ. bọ́lọ̀ tí máa pàṣẹ nù ó sì ní lillahil amru min qablu wa min ba'd. olúwa ló láṣẹ látẹ̀yìnwá olúwa náà sì ni ó máa láṣẹ òun lọ gbére. yẹnni pé lil hasri ni ó ní lillahil amru min qablu wa min ba'd. àdátul hasri nínú kéwú nínú èdè lárúbáwá ni pé àṣẹ yín ò lè jẹ́ tẹlómi àfi t'Ọlọ́run nìkan. àṣẹ yín ò lè jẹ́ tẹlómi àfi t'Ọlọ́run nìkan. sọ ẹnìkan ò láṣẹ kí nǹkan rí bẹ́ẹ̀ kọ́ dẹ̀ máa rí bẹ́ẹ̀ t'Ọlọ́run bá yọ̀ǹda nìkan ni. anabi Isa alayhi salatu wa salamu ń jìkú Ọlọ́run ní ń jìkú ó ní bí ìdìní pẹ̀lú yọ̀ǹda mi. ẹ̀rí ìndè pé a ní kọ́ máa jìkú bí ìdìní pẹ̀lú yọ̀ǹda mi. yẹn pé kò lè dá a ṣe lóhun nìkan iná ò lè dá àyàn jó tí ọba sáṣẹ Ọlọ́run ọba ń bẹ àṣẹ Ọlọ́run ní ń bẹ lára ná kódó oògùn tá à ń lò tá a fi ń lálàáfíà nígbà tó bá rẹ̀ wá kò lè dá àyàn fún oògùn kọ́ ní fún yàn lálàáfíà dókítà kọ́ ní fún yàn lálàáfíà sábàbí ìgbìyànjú lásán wọ́n ń ṣe. ìgbàgbọ́ yẹn gbọ́dọ̀ jókòó lọ́kàn gbogbo mùmínì tí ó bá ti jókòó lọ́kàn rẹ̀ fọ́nrán tí máa dá ìmánì àtẹ̀bọ̀ fọ́nrán tó làánà là ń sọ yìí gbogbo ẹlẹ́bọ ayé pátápátá in tó jókòó lọ́kàn wọn ni pé lẹ́yìn Ọlọ́run ẹnìkan tún lè dá nǹkan ṣe independently ìyẹn ni pé bí ò tiẹ̀ wọn Ọlọ́run kí n lówó lọ́wọ́ tó bá ń ṣéwù yìí kí n ní owó lọ́wọ́ tó bá ti pàṣẹ Ọlọ́run ó ju tọwọ́ rẹ̀ lẹ̀ Ọlọ́run kì í ju tọwọ́ ẹ̀ lẹ̀ Ọlọ́run kì í tọ́lọ́run bá di nǹkan mọ́ tí mo fẹ́ ṣe ni kò lè jùlẹ̀ ghalibun ala amrihi ń tẹ tọ́lọ́run ní ọ̀sẹ̀ ìrádà rẹ̀ ní ó lékè ìrádà kan ò lè lékè ìrádà Ọlọ́run ń tó bá mú ìrádà ṣéwù kan àbí ìrádà òòṣà kan táwọn èèyàn ń sìn bóyá Ṣàngó àbí gbogbo táwọn èèyàn gbà ipò lágbára lẹ́yìn Ọlọ́run tó bá fẹ́ nǹkan kan tí ń fẹ́ bá ti conflict tọ́lọ́run ní ó lékè. wa kullu ma àyàfi tó bá jọ tọ́lọ́run ọba nìkan mò ń bọ̀ wá àyàfi tó bá jọ yìí tó bá jọ tọ́lọ́run ọba nìkan bẹ̀ lẹ́rìí tí ó mọ̀ ṣe wọ́n wà ní alábàá náà dábàá àbá rẹ̀ wá ṣe alásàsí sàsí àsàsí rẹ̀ wá mẹ́ni tó sàsí nítorí ń pọ́ ṣe déédéé ìrádà Ọlọ́run. wa kullu ma qaddara ar-rahmanu maf'ulun wa kullu ma qaddara ar-rahmanu maf'ulun. gbogbo ntọ́lọ̀ ń bá ṣe ní kádàrá tó bá palẹ̀ búbu gbogbo ẹ̀ ní ọ̀wá sí mo ṣe tíyẹn bá ti mọ̀ bẹ́ẹ̀ kò ní pẹ́ gan ọmọlàkejì mọ́ Ọlọ́run wá sọ pé walakinna akthara an-nasi la ya'lamun kò yé ọ̀pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ yìí pé ntọ́lọ̀ ń bá fẹ́ ṣe ní ó ṣe náà. walamma balaga shuddahu. anabi Yusuf alayhi salatu wa salam walamma balaga shuddahu ìgbà tó padà wá dàgbà sí ọ̀dẹ̀dẹ̀ arákùnrin tó gbà á sílé yìí ọpẹ́ ń bẹ ó lo àìmọye ọdún àwọn kan sọ pé balaga ashuddahu
ìgbà tó di bí ọmọ ọdẹni tó bàlágà bí Imam Malik ṣe tú nu Zaid ibn Aslam afa rẹ̀ náà àtàwọn bẹ́ẹ̀ lọ nínú àwọn tafsir nke walama balaga ashuddahu nígbà tí Yusuf wá dẹni ọkùnrin tó bàlágà torí balaga ashuddahu ó ríchi ashuddu nínú èdè Lárúbáwá máa túmọ̀ ibi tí yẹn máa bàlágà dé yẹn ni pé ọ̀gángan ibi tí yẹn máa dé zarwatul bulugh ibi kan lọ́mọ ènìyàn máa dàgbà dé tá a fi sọ pé ó ti tójú bọ́ tí lẹ́yìn ìgbà náà yóò lè take responsibility life wa rẹ̀ pé balaga ashuddahu wọ́n sọ pé táwọn lè tú sí náà nígbà tí èèyàn máa lálàá tọkùnrin máa lálàá tí máa dẹni obìnrin torí ńgbà òun náà láwé gbogbo ìdájọ́ ẹ̀sìn mọ́ pé ìrun di dandan fún àwẹ̀ di dandan fún zakati di dandan before kó tó bàlágà hajj di dandan fún àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo irú àwọn òfin tá a sọ tá a wé mọ́ kọ́mọ ọkùnrin ó bàlágà kọ́mọ obìnrin ó bàlágà yẹn ó jẹ́ ká mọ̀ yìí pé ń tá ń pè ní bùlúgù gẹ́gẹ́ ní bùlúgù hulmi nínú ṣẹ̀ríà ńlá wọn fi tù àwọn àfọ̀n tafsiri kan ní rárá falamma bàlágà ashuddahu ńgbà tó bàlágà ashuddahu 18 làwọn pè é nípa tíyẹn bá wọ 18 ló tó bàlágà lọ́dọ̀ táwọn àwọn kan sọ pé tó bá pé 20 àwọn kan ní tó bá pé 25 àwọn kan ní tó bá pé 30 àwọn kan ní kó bá pé 33 àwọn kan ní 33 sí 35 àwọn kan ní 40 torí pé aráyà mi nínú Suratul A'raf kọ́tọ́lọ́n ti ń sọ pé alamma hatta idha balagha ashuddahu wa balagha 40 sana títí tọ́mi ènìyàn ó fi pé 40 tí ó fi pé ashuddahu tí ó fi balaga ashuddahu same word yẹn náà lọ́lọ́run ló ń bẹ títí tí ó fi mature dé stage ashuddahu yẹn Olúwa wá tú níwájú pé wà balaga 40 sana tó bá ti reach 40 tí ń túmọ̀ sí pé ẹni bá reach 40 ló balaga ashuddahu wọ́n ní nítorí pé 40 nìyẹn máa dàgbà dé tí ìdàgbà fi máa parí gbogbo ntókù tí yẹn bá ń lò lẹ́yìn 40 yẹn ń bọ̀ wálẹ̀ ni tí yẹn bá ń lọ 40 ń gbẹnu sókè ni tí yẹn bá ti reach 40 ó ti reach peak ntókù ní pé kó máa bọ̀ wálẹ̀ àìsàn tí ó mú àìsàn ọlọ́jọ́ tí ó padà pààyàn ó ṣeé ṣe kó yọjú sí yẹn lẹ́yìn 40 léwu ọmọ jáde lẹ́yìn 40 ló ti máa rápẹ̀rẹ̀ pé ó ti lo first half of your life ó ti lò tán second half ló kù tí ó mú yìí dáwọn àfún tafsiri ṣe tú lọ́tọ̀ọ̀tọ̀ nù ìyẹn ní jẹ́ ká mọ̀ dédé ọdún mélòó rẹ̀ Ànábì Yusuf alayhi salatu wa salam lò lọ́dẹ̀dẹ̀ bàbá yẹn kó tó wá di pé a bẹ̀rẹ̀ sí ní máa ránṣẹ́ nítorí pé ó ti ń jà Ànábì Ọlọ́run tí mẹ́sẹ̀jì ti ń wá fún tẹ́lẹ̀ tá à ń bá a sọ̀rọ̀ wọ́n ti bá a sọ̀rọ̀ láti inú kànga gẹ́gẹ́ bá a ṣe sọ níjẹ̀jọ́ àmọ́ ìgbédìde pé a máa jíṣẹ́ fáwọn èèyàn kò tí ì wáyé hatta idha balaga ashuddahu títí tóun gangan fi reach peak maturity. Ataynahu hukman wa ilma. Ìgbà tó padà wá dàgbà débẹ̀ ataynahu hukman wa ilman afún Yusufu ní hukman afún ní ìdájọ́ ọjà nàbí Ọlọ́run wa ilman a sì fún ní mímọ̀ tó yẹ kóró. Wa kadhalika najzil muhsinin. Olúwa ní báyìí la ṣe máa ń san gbogbo ẹni tó bá jẹ́ ní ire lẹ́san rẹ̀ ẹni bá hùwà rẹ̀ à ń bọ̀ wá san wọ́n lẹ́san rẹ̀. Yusufu farada ìṣòro ó farada wàhálà fìtínà táwọn ọmọ ìyá rẹ̀ jù sí kànga gbogbo ohun tó fojú rí tó farada nínú wàhálà yẹn á padà san lẹ́san ẹ̀ làwọn kan fi ṣẹ̀rí àwọn kan nínú àwọn philosophers Islam táwọn ṣì ìgbàgbọ́ dì mú wọ́n ṣe àdìọ́kàn dì táwọn gbà pé ìjà ànábì Ọlọ́run ìyẹn lè ṣiṣẹ́ débẹ̀ kí ìjà ànábì Ọlọ́run ìyẹn lè ṣiṣẹ́ débẹ̀ gbogbo táwọn ànábì Ọlọ́run tó kọjá ṣe ń ṣe yẹn tíyẹn náà bá ṣe Olúwa lè sọ Ọlọ́run lè sọ lú ẹ̀ náà dà ànábì Ọlọ́run ìgbàgbọ́ kígbàgbọ́ ni àwọn gbà pé àwọn Mu'tazila gbà bẹ́ẹ̀ pé nubuwa o muktasaba ni ìyẹn lè ṣiṣẹ́ débẹ̀ o lè sin lọ́run débẹ̀ o lè ṣàzíkìrí débẹ̀ o lè wárí débẹ̀ tẹ́sí pé Ọlọ́run ó fi já nẹ́bí ta ọlọ́rẹ̀ wọ́n ní nítorí Ọlọ́run wa kadhalika najzil muhsinin Yusufu ti ṣe wàhálà àwa fi nubuwa ìjà nẹ́bí àwa fi àfisàn lẹ́sàn wọ́n ṣìírò Olúwa ní inna Allaha yastafi minal malaikati wa minan nasi rusula èmi ní máa ṣẹ̀ṣàyàn àwọn wo ni mo fẹ́ ránṣẹ́ nínú màláíkà àti nínú ènìyàn àṣàyàn Ọlọ́run ni kì í ṣe pé èèyàn máa ṣiṣẹ́ débẹ̀ èèyàn ṣàtẹ̀sùbà débẹ̀ nǹkan àwa níbi tí a bá tẹ̀sùbà dé yìí kódà anabi Musa ó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ àti tayọ anabi Musa àti tayọ anẹ́nìkan kan ò lè tayọ anabi Ọlọ́run kankan
èyí tó kéré jù náà ànábì ọlọ́run pátápátá gbogbo wàlí ọlọ́run gbogbo ẹni tó bá sọ̀rọ̀ ọlọ́run tímọ́tímọ́ ayé máa tò lẹ́yìn gbogbo àwọn ànábì ọlọ́run àtànábì Bani Israila àdìsí mọ̀ọ́dún kan bẹ́ẹ̀ wọ́n máa kí wọ́n ní wọ́n là máa ummati ka'anbiya Bani Israil àwọn àfáàjọ mi wọ́n kúrọ́ mọ́ ànábì wọ́n là ànábì sọ pé àwọn àfáàjọ mi níṣẹ́ ni wọ́n dàbí àwọn ànábì Bani Israila yẹn pé wọ́n wúwo lọ́dọ̀ ọlọ́run tó irú ànábì Musa ọ̀rọ̀ kọ́rọ̀ ni ọ̀rọ̀ tí ò ní ìtumọ̀ gbogbo àwọn ànábì ọlọ́run pátápátá èyí tó kéré jù nù wọn àti tí ọlọ́run pìtàn rẹ̀ fún wa àti tí ó pìtàn rẹ̀ fún wa gbogbo wọn ju àwọn tán jẹ́ wàlí ọlọ́run lọ kò sí bí wàlí òun ṣe lè kàǹkà tó ọ̀ ń tọ àwọn ànábì ọlọ́run lẹ́yìn ó tún wá ń tọ àwọn tó tẹ̀lé àwọn ànábì ọlọ́run tó lùwà jẹ́rìí wọn pé mo ti tẹ́wọ́ gbà àwọn eléyìí àyáànú wọn tọ́lọ́run jẹ́rìí wọn pé mo ti tẹ́wọ́ gbà àwọn eléyìí sọ òmùmù wọn o àfọ̀rọ̀dù wọn tẹ́rì yanjú pé mo ti tẹ́wọ́ gba àwọn eléyìí wọn lóore ju àwọn ọmọ yọ́nú sí nítorí pé gbogbo wòlíì tó bá wulẹ̀ jẹ́ láyé àrí confirmation pọ́lọ́n ti tẹ́wọ́ gbà ọ́ agẹ́sì la fi pè ọ́ ní wàlí ọlọ́run gbogbo ẹni tá a bá pè ń wàlí ọlọ́run agẹ́sì ni agẹ́sì ni kò sẹ́ni tó ní yẹ̀kín kò sẹ́ni tó mọ àmọ̀dájú kò sì sẹ́ni tó mọ kọ̀kọ̀ níbo ń kálukú parí iṣẹ́ rẹ̀ sí ẹnìkan mọ́ a lè rí lẹ́ni rí ìwà rẹ̀ dáa ọ̀rọ̀ rẹ̀ dáa mọ́ sí lọ́hún ìtaari níta nìyẹn bóyá ọlọ́wọ̀n gba gbogbo ẹ̀ lọ́wọ́ ẹ̀ yín máa ṣe mèremère yín máa ṣe oríṣiríṣi mírèkù kò má tà rárá àwọn ẹlẹ́bọ náà ń ṣe magic ṣe understand so ìyàtọ̀ fọ́nrán tínrín tí ń bẹ láàrin magic àti mírèkù tí ń jẹ́ tàtọ̀dọ̀ ọlọ́run mọ́jísà àbí kàrámà tí ń wá fáwọn àwòlíyá ọ̀la àwọn òlí ọlọ́run látọ̀dọ̀ ọlọ́run àti mírèkù àbí kí n sọ pé magic tí ń ṣẹlẹ̀ látọ̀dọ̀ àwọn onídán ìyàtọ̀ tí ń bẹ láàrin rẹ̀ náà ní pé ẹni yìí ń sin lọ́hùn ẹni kejì yóò sin lọ́hùn kò jù bẹ́ẹ̀ lọ. àmọ́ pé ọwọ́ adán kankan wò àwọn òpì náà lè dẹ́rú ẹ̀ wò. ní tó ṣe pàtàkì ń bẹ náà ni pé sáfù wo nìwọ́ wà a sì lè jẹ́rìí ènìyàn a lè mọ̀ tayọ ọba tó dáa ìta rẹ̀ náà láàmú a lè mọ̀ kọ̀kọ́ ẹ̀. gbogbo ẹni tá a bá fojú ẹni rẹ̀ wò ara pẹ̀rẹ̀ ìsìláàmù dẹ̀ fún wa láyè káfà pẹ̀rẹ̀ tá a bá rí ń tadájọ́. ẹ̀sùn aláfi lè pè yẹn lẹ́ni rí kìí ṣe pé tá a bá ti pè é lẹ́ni rí àti wá ṣe lọ́hùn pé àti lè máa pẹ́ nìkan náà Islam fún wa láyè káfíń tá a bá rí ń tàdájọ́ àmọ́ gbẹ̀rí ẹni rí ẹgẹ́ tí àmọ́ ní lágbájá adílóhùn ni òun déédéé ni ṣe é mọ̀ pé àfojú rẹ̀ wò ó ní pé ń kírun ń ṣe necessary thing tó yẹ kí mùsùlùmí ọmọ ṣe á wàá pè é lẹ́ni rí ẹni déédéé kò sábúrú ń bẹ nù Islam àmọ́ ṣe ibi tá a pè é dé yẹn náà kìí ṣe pé àwa gbọdọ̀ gbé sọ́kàn pé àwa lè búra lé lérí pé táwọn ṣéwù ládájọ́ bá wà lìjẹ́ náà kọ́lọ̀ ń jẹ mí yá ó ṣe wá dá ọ lójú tó bá wọn níbo ló mọ̀ tí ń bẹ wájú ọlọ́run so láfi mọ tọrọ kí àtìgẹ àtàforíjìn fún gbogbo òkú mùsùlùmí tó bá ti yẹ lẹ́yìn àwọn ànábì ọlọ́run gan àlékún kẹ́là ń tọrọ fún wọn àmẹ́ni tí èbá ti ṣe ànábì ọlọ́run a gbọdọ̀ màmọ̀dájú tó parí tó dópin ìpè ọgbọdọ̀ jẹ́ ní ìkẹ́ nítorí pé kò sí ní tọ́lọ́hún ò lè ṣe a sì mọ tó jẹ́ kọ̀kọ̀ àárín wọn àtọ́lọ́hún àmọ́ àwọn kọ̀ọ̀kan bẹ́ẹ̀ nù àwọn ẹni retí wáàyí sọ fún wa bóyá true alukur'ani àbí true anabi sallallahu alayhi wa sallam ọ̀rọ̀ tá anabi bá sọ wáàyí ni nípa ẹni rí ńlá dájá ńlá wọn sàhábà tá anabi kọ̀nfàmù pé ẹni rí ni wọn sallallahu alayhi wa sallam tá anabi pé ẹni rí ńlá dájá yìí tó bá ti máa anabi kọ̀nfàmù yẹn pé ẹni rí ni agbọ́dọ̀ gbá ní ẹni rí mo fi sọ pé àwọn àfọ̀rọ̀dù àti àyánu sọ̀hábà láwọn tó bá ti yàtọ̀ sáwọn ànábì ọlọ́run tá a bá rí nínú wáàyí kìíní àbí wáàyí kejì yẹn wáàyí kùránì àbádìsí pé ẹni rí lágbájá yìí àtẹ̀wọ́gbà pé ẹni rí àmọ́ common people àbẹ́ni tó bá kàn jẹ́ sí pé kan nínú àwọn ẹni tí àṣírí rẹ̀ ṣàbò láàrin sáfù àwọn ẹni rí náà ni àmọ́ fojú ẹni rí wò ó àgbọ̀dọ̀ lẹ́mìí burúkú lórí abárí tí ń kírun abárí tí ń ṣe dáadáa nǹkan mọ́ṣálá ẹni rí lágbájá àmọ́ àgbọ̀dọ̀ wàá gbé sọ́kàn nǹkan tó dájú ó gbọ́dọ̀ ni kò sí ó gbọ́dọ̀ ńbẹ̀ níbo la ti yà lọ ni pé Ọlọ́run ní àwa fún ní hukman wa ilman àfisàn lẹ́sàn ọ̀rọ̀ àwọn Mu'tazila tán sọ pé Ọlọ́run lè fi nùbú wà ìyẹn lè ṣiṣẹ́ débẹ̀ tá à ń sọ pé èèyàn lè ṣiṣẹ́ débi ìjà nàbí Ọlọ́run kò sáṣìírí tó lè sà tọ́yà sí pé ó gbé sọ́kàn lọ́ọ́ jáwọ́ látẹ̀ní ó lè dà nàbí Ọlọ́run gbogbo tó dì láyé ò kọjá pé ọmọ ẹ̀jẹ̀ kan nínú àwọn ẹni eré amóluwa
Ọlọ́run sọ̀rọ̀ kan ní Suratul Isra ń pé ama kana ata'u rabbika mahdhura ẹ̀rẹ̀ ń tọ́ Ọlọ́run ọba àtẹ̀bùn rẹ̀ kò ní báyìí lọ́mọ èyí ò sì gbọ́dọ̀ sọ pé nígbà tọ́lọ́run ti ṣoore kan fáwọn kan kò lè ṣe é fẹ́ lómi lẹ́yìn ìjà nẹ́bì tá a ti tilẹ̀kùn ẹ̀ tá a ti sọ pé kò sí ẹni tó lè rárí wọbẹ̀ mọ́ kò sẹ́lòmíì tọ́lọ́run ò lè sọ yí pé ká lé bá láwa tá a dé gbẹ̀yìn àwọn sàhábà ridwanullahi alayhim wọ́n sún mọ́ Olúwa pẹ́kípẹ́kí Olúwa fọ̀ wọ́n mọ́ àmọ́ Nabi sallallahu alaihi wasallam ní bada al-islamu ghariban níjọ́ tí Islam bẹ̀rẹ̀ ó bẹ̀rẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀sìn àjòjì asa yaudu kama bada yóò sì padà sí bó ṣe bẹ̀rẹ̀ fatuba lil ghuraba yìí oríire fún àwọn tán bá ń jájòjì níjọ́ tẹ́sìn kọ́kọ́ bẹ̀rẹ̀ tó dàbí àjòjì àti níjọ́ tẹ́sìn ó padà mọ́ ṣòro ṣe lọ́wọ́ gbẹ̀yìn ayé táwọn kan tún wá dì í mú bó ṣe ṣòro tó yẹn náà wọ́n mọ̀ jìyà ń díẹ̀ wọ́n mọ̀ rí wàhálà ń bẹ̀ wọ́n dẹ̀ ṣò wọ́n tún dì mọ́ nírú wàhálà táwọn sàhábà àkọ́kọ́ ṣe lákọ̀ọ́kọ́ gbà táwọn náà ń jìyà lórí ẹ̀sìn àwọn tó bá padà ṣẹ̀sìn pẹ̀lú fìtínà pẹ̀lú wàhálà bẹ́ẹ̀ Ànábì ní túbá àwọn náà ṣoríire Ànábì sallallahu alaihi wasallam tún sọ ńjọ́ kan pé àwọn olólùfẹ́ mi àwọn sàhábà náwọn olólùfẹ́ rẹ̀ náwọn kan tí wọn ò rí mi tán dé gbà mí gbọ́ tán ń bọ̀ wá lẹ́yìn tiyín ó jẹ́ káwọn afọ́mímọ̀ kan sọ pé àárí nínú àwọn tó dé gbẹ̀yìn náà lẹ́yìn Ànábì sallallahu alaihi wasallam tẹ́ sí pé Olúwo ṣàánú wọn ìmánì wọn àti gbìyànjú wọn nínú ẹ̀sìn Olúwo ní kó lé tàwọn àkọ́kọ́ bá Olúwa lè ṣe bẹ́ẹ̀ kò sí lóhun ò lè ṣe bẹ́ẹ̀ níbi kankan nínú Kùránì Ànábì ò sì sọ pé Ọlọ́hun ò lè dárú ọlá bẹ́ẹ̀ fáwọn tí ń bọ̀ lẹ́yìn ó ní ummati kalmatar àwọn ìjọ mi dàbí òjò ní la yudra awwaluhu khairun am akhiruhu tí yóò ní mọ̀ ṣe bẹ̀rẹ̀ rẹ̀ lólóore jù ní àbí parí ẹ̀ àyàfà àwọn sàhábà kọ̀ọ̀kan tá a bá ti rẹ́ẹ̀dì tó dájú pé Ànábì sọ pé àwọn eléyìí aṣáájú ni wọ́n aṣáájú làwọn wọ̀nyẹn àmọ́ pé yóò wá ṣe wàhálà yóò wá sa iṣẹ́ kan yóò máa lé àwọn Ànábì Ọlọ́run bá ilẹ̀kùn eléyẹn títì náà. وراودته التي هو في بيتها عن نفسه. Ànábì Yusuf alayhi salatu wa salamu ìwọ̀n ń gbé nílé ọ̀gá rẹ̀ arákùnrin dáadáa tí ń ṣe dáadáa sí Ànábì Yusuf nkú ẹja sọ́dọ̀ mọ́ ẹja ń gbà tọ́lọ́wọ̀n ò tí yọ̀ǹdọ́ ọmọ fáwa ẹja mọ́ tọ́jú ẹ̀ tọ́tọ́jú Yusuf dàgbà ìyàwó rẹ̀ arábìnrin tó fẹ́ sílé rawadatihu torí bí Yusuf ṣe ń dàgbà sí ilẹ̀ wà ń bà á dàgbà sí ní rẹ̀ wá sí ọmọ tọ́tọ́ dàgbà nítorí arábìnrin yìí náà lọ́tọ́ dàgbà Yusuf ń bẹ kékeré ni wọ́n ti rà á ẹ wá rà á sílé wọ́n rà á láàrin ọjà ẹ rà á ń gbélé yín lákọ̀ọ́kọ́ ọjọ́ ìwọ náà ni ọtọ́ dàgbà àmọ́ ẹwà yẹn padà bó lójú pé ọmọ ló rẹwà tó báyìí lọmọkùnrin pé sí i lára tó báyìí rọwà dátìwù ó wá jẹ́ kó mọ́ ní interest sanabi Yusuf alayhi salatu wa salam ó wá rọwà dà rẹ̀ ó wà nabi Yusuf alayhi salatu wa salam anafusi yìí láìsí tẹ́ anabi Yusuf lọ́rùn bá ní ọ̀rọ̀ wá dà nkankan anafusi yìí yẹn ni pé mo fi tipátipá wọ́ ọmọdọ̀ arábìnrin yẹn ń fi tipátipá dààmú anabi Yusuf alayhi salatu wa salam ó fẹ́ káwọn jọ ní nǹkan papọ̀ wa ghallaqatil abwaba wọ́n ló múra ó ṣara lẹ́ṣọ̀ọ́ ó tọ́jú ara dáadáa ó tọ́jú ara ó ṣara lẹ́ṣọ̀ọ́ ghallaqatil abwaba ló bá tilẹ̀kùn wọ́n nílẹ̀kùn náà àwọn kan ló tó bíi méje tó tì lọ́tún lósì káàkiri gbogbo lẹ̀kùn tó wọ inú ilé ó fẹ́ káwọn jọ ní nǹkan papọ̀ ìyẹn jẹ́ àdánwò ńláńlá mi tọ́lọ́run tún sẹ́ẹ̀tì fún anabi Yusuf alayhi salatu wa salam orúkọ arábìnrin yẹn wọ́n ní jẹ́ Zulaikha àwọn kan ní jẹ́ra àyìn oríṣiríṣi orúkọ ni wọ́n wá fún ọdún náà ti pẹ́ kò sí ìtàn tó lójútu tó lẹ́sẹ̀ ńlẹ̀ fún gbogbo àwọn kinní wọ̀nyí ọ̀dọ̀ ọmọ Ísírẹ́lì ni àwọn àfáà ti ń lọ mú dúdú ẹ̀ wọ́n arábìnrin tí wọ́n pokọ̀ rẹ̀ ń Zulaikha yìí wá tilẹ̀kùn ẹ ti tiwájú ẹ ti tẹ̀yìn gbogbo lẹ̀kùn tó já sínú ilé ó ti pa. waqalati haytalak wọ́n sọ fún Yusuf kó yá máa bọ̀ àwọn kan sì ní waqalati haytalak ó sọ fún Yusuf pé haytalak hayatulaka mo ti prepare ara mi èmi rèé ó jura lẹ̀ fún
ó ti múra ọtọ́jú ọtọ́mú ọwọ́ aṣọ tó dáa jù ó ṣara lẹ́ṣọ̀ọ́ gbogbo tó fi rò pé tóun bá múra bẹ́ẹ̀ tíyẹn lè fi rò pé tíyẹn bá múra bẹ́ẹ̀ yín impress ọkùnrin gbogbo ẹ̀ pátápátá ló ṣe láti lè fa ojú ànábì Yusuf alayhi salatu mara. qala ma'adallahi. èyí tí Yusuf ó fi ronú bí àwọ̀ ọ̀lẹ nínú ìmánì ń pé opportunity ẹlòmíì ọ̀ka ní tí ó sọ ọ́ lórí ibú ni máa kà sí opportunity. Ma'adallahi ni Yusuf wí ó ní ọlọ́run ṣàánú mi ọlọ́run gbà mí ọlọ́run yọ mí. innahu rabbi ahsana mathwaya. Innahu la yuflihu zalimun. Yusuf ní ọlọ́run gbà mí ọlọ́run yọ mí ó sádi ọlọ́run bí wọn bá wà nírú situation bí ọlọ́run nìyẹn sádi ọlọ́run nìkan ló lè kó yàn yọ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ a lè dásá fún ẹ̀ṣẹ̀ fúnra wa. Wa tasha'una illa an yasha Allah. Kò ní wùnyàn láti sáfẹ́ṣẹ̀ àfi tó bá wọn Ọlọ́run kò ní rọrùn fọ́mọ ènìyàn láti ṣe àfi tó bá wọn Ọlọ́run nítorí pé kullu muyassarun lima khuliqa lahu ẹni tá a bá dá pé yóò ṣorí ibú gbogbo ọ̀nà orí ibú yẹn máa rọrùn fún ni tó bá fẹ́ jáwọ́ níbi sìgá kò ní rí ṣe tó bá fẹ́ jáwọ́ níbi ọtí yóò gbìyànjú kò ní rí ṣe ẹ̀yin tẹ̀ mú tírí ó máa wò kí ó ṣe wá le tó bá àǹtẹ̀ kọ́ mọ́ mú mọ́ náà ni ẹnka àyín tẹ̀ ṣe ṣìnẹ́díẹ̀ máa ń kà tẹ́bí kọ́ ọmọ ṣe mọ́ náà ni ó ṣe le tó bá ń tẹ̀ rówó ń bẹ̀ ni kò rọrùn fún rárá tẹ́ṣẹ̀ tíyàn bá ti wà addicted to ẹ̀ṣẹ̀ tó ti rọrùn fún jù ẹ bá ní ọ jáwọ́ pé àwọn tó wà ń lu jìbìtì yìí ó dá jáwọ́ ṣé bó ti ní mọ́tò ti nílé jáwọ́ kó túbà kí ló tún wá kò lè rọrùn fún nítorí pé kullun muyassarun lima khuliqa lahu níta bá dáyàn fún ní ọmọ ọ̀rọ̀ Ọlọ́run ẹni a bá ti dá lórí ibú ọ̀nà orí ibú yẹn ọmọ rọrùn fún ni ẹ máa wò pé kí ló lè ń bí irun wákàtí márùn kò ní easy fún rárá kò ní dọ́gba fún pálípálí kò ní easy fún láti ń pé ẹ márùn ẹ jẹ́ kí n máa kí àṣùbà yẹn nìkan méjì yẹn nìkan mo lè máa rọ́jú kì ìyókù ẹ máa pé kò ní rọrùn fún àwẹ̀ Ramadan ò ní rọrùn fún gbogbo ẹni tó bá rọrùn fún kó kiri ẹ̀ kú eríire wa kullun muyassarun lima khuliqa lahu. arábìnrin yìí nígbà tó fa anabi Yusuf alayhi salatu wa salamu mara Yusuf sádi Ọlọ́run tọrọ Ọlọ́run nìkan ní máa jẹ́ kó rọrùn fún yàn láti bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ pé àbí abáde yìí nǹkan irú ayọ̀ máa wá ṣe nǹkan kan má sọ bẹ́ẹ̀ Ọlọ́run lè fi dán o Ọlọ́run kò sẹ́ni tọ́lọ́run ò lè fi dán wò gbà tọ́lọ́run wá dá anabi Yusuf wò ó sádi Ọlọ́run lákọ̀ọ́kọ́ kó tó sọ̀rọ̀ ọgbọ́n kó tó sọ̀rọ̀ òye kan kó òun gbọ́ngbọ́n kan òun lóye kan ó sádi Ọlọ́run pé Ọlọ́run má ṣà kó mi yọ tọ́rẹ́ ni Ọlọ́run bá kó yọ ni anabi sallallahu alayhi wa sallam ní tó bá dijọ́ alkiyama tí oòrùn bá gbóná kó tó di pọ́lọ́ wọn máa ṣèṣirò gbogbo àwọn ẹ̀dá á wà nínú oòrùn àti ìdààmú wọ́n ti gbé wa dìde nínú sàárè àti dìde láti ṣe ìṣirò àmọ́ Ọlọ́run ò tí ì bẹ̀rẹ̀ ìṣirò wọn láwà ń bẹ aládìsí tó ní àlò bíi 70 years bẹ́ẹ̀ níbi tí a ti ń dààmú dààbò ń pé kí lọ́lọ́run fẹ́ ṣe àwa ń bẹ pẹ̀lú àwọn ànábì Ọlọ́run níbẹ̀ láti wọn lọ bá àwọn ànábì Ọlọ́run lẹ́yọ̀ kọ̀ọ̀kan pé ẹ bá a sọ fọ́lọ́run pé kó tiẹ̀ ṣèdájọ́ kọ́mọ náà wọ náà kọ́mọ àlìjẹ́nà wà àlìjẹ́nà oorun yìí ti lágbára jù ni wọ́n sun oorun mọ́tò sí wa pẹ́kípẹ́kí ànábì ni a máa gbóná pẹ̀lú oorun a sì máa kálukú ọmọ làágùn oorun ó sún mọ́ wa ju bó ṣe wà yìí lọ bó ṣe wà lọ́wọ́lọ́wọ́ báyìí bó ṣe jìnnà sí wa tó pẹ̀lú millions of miles tó fi jìnnà sí wa a tún pariwo oorun tó bá lásìkò sọ máa ní oorun yìí mú púpọ̀ ẹ má jáde oorun yìí mú púpọ̀ ẹ lọ umbrella kò tí ì súnmọ́ wa tó wọ́n súnmọ́ wa pẹ́kípẹ́kí tó bá dijú àlùkìyámọ̀ lọ́mọ ṣàkówayọ̀ a máa lọ bá dùgbò ànábì Ọlọ́run ẹ bá abẹ́ lọ́hùn kó ṣèṣirò ẹ bá abẹ́ lọ́hùn kó ṣèṣirò ní situation yẹn là nábì sallallahu alaihi wasallam ní àárí nínú àwọn èèyàn tó ẹ sí pé Ọlọ́run ó da ìgé gàgábò wọn yóò da ìbòjì bò wọn ìbòjì ìkẹ́ ẹ sì pé wọ́n wà nínú táwọn èèyàn bá wà nínú gbígbóná àwọn wà nínú tútù wọn ní mọ̀ nira òrùn wọn ní màlá nígbà tí wọ́n ń dákọ̀ àwọn tọ́lọ́run ó ṣe bẹ́ẹ̀ fún ó ní wa rajulun da'atuhu imra'atun dhatu mansabin àbí mansibin wa jamalin wa qala inni akhafullah arákùnrin kan tóbìnrin kan tó rẹwà tí èso obìnrin tó burẹ́wà o obìnrin kan tó ṣe pè lóbìnrin torí ò tí ì lè sọ pé ó ṣe ìmánì nígbà bá yẹ kó obìnrin tó burẹ́wà ló gbé rẹ̀ lẹ̀ fún ọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà kò impress rẹ̀ máa sọ pé a ṣe ìmánì ni jẹ́ kí yìí tó impress rẹ̀ ọ wá obìnrin tó rẹwà dáadáa wà máa ń sì bí tó sì tún wá ní ipò tó nítumọ̀ ó sì tún lówó lọ́wọ́ obìnrin tó rí ṣe tó yẹ sí pé benefit tó rí lára rẹ̀ pọ̀
ó wá ju rẹ̀ lẹ̀ fún wọn pé mo fẹ́ kó bá mi ní àṣepọ̀ faqala inni akhafullah kó wá lè sọ pé mo bẹ̀rù Ọlọ́run nírú situation bẹ́ẹ̀ Ọlọ́run ó dá ìbòjìbò tó bá dijọ́ alkiyama ṣé mo ipò lágbà gbogbo àwọn nǹkan tí yóò fi soríire iṣẹ́ tó le náà ni toróríire náà ṣé mo pé wọ́n ní kó dùn ṣe ìkẹ́ Ọlọ́run ọbọ̀ èyí sì ṣe ọ̀fẹ́ nǹkan kan nìyẹn ọ̀nà tí yóò fi rí ńlá Nabi Yusuf alayhi salatu wa salam náà yìí ìyàwó ọba kìí ṣọba ṣe mínísítà la pé ìyàwó olórí ìlú aláṣẹ ìlú tí mójútó gbogbo ẹkọ́nọ́mì ìlú owó ń bẹ lọ́wọ́ ẹ̀ ó tún wá rẹwà ṣẹ̀mọ́ kí wọ́n rówó tọ́jú ara ó wá jura lẹ̀ fún Anabi Yusuf alayhi salatu wa salam Anabi Yusuf ní ma'adallah Ọlọ́run má jẹ́ innahu rabbi ahsana maswaya. innahu rabbi mọ́ ń tó ṣẹlẹ̀ gẹ́gẹ́ ni ń sọ bẹ́ẹ̀ fún yàrá yẹn pé innahu ń tí bẹ́ẹ̀ ní pé rabbi ọ̀gá mi yẹn bá lè lé rẹ ọkọ rẹ ahsana maswaya ó tọ́jú mi ó ṣe dáadáa fún mi. innahu la yuflihu zalimun. alábòsí ò lè jèrè tí ń bá ṣàbòsí ẹ̀ tí ń bá jàǹbá rẹ̀ ẹni tó tọ́jú mi láti kékeré wo iye owó tó fi rà mí lọ́jà lọ́jọ́ sí mo á délé rẹ̀ kò tún pè mí lẹ́rú ó dà mí papọ̀ máwọn ọmọ tọ́ ni ìwọ̀n ń tọ́jú mi ń ṣèkẹ́ mi ó sọ fún ìyàwó rẹ̀ látọjọ́ kìíní tó ti kọ́kọ́ gbé mi délé pé akiri mi máa fi wá hù ẹ tọ́jú ọmọ yìí dáadáa o ẹ má ṣe yàtọ̀ láàrin àtàwọn ọmọ inú ilé kí n wá ti torí wípé kò sí ń bí ilẹ̀ pòfìrí kí n máa wá jà ń bẹ́ẹ̀ innahu rabbi ahsana mathwaya ó ṣe dáadáa fún mi ṣé wọn náà rántí àwọn tó ṣe eré fún ọ rí kí ló fi san padà fún wọn kí ló fi san padà fún wọn kì í ṣe wa mùsùlùmí ká máa fi bí sú olóore gbogbo ọ̀ràn oore téèyàn bá ṣe fún ọkọ̀ bá jówó kò sí bó ṣe lè kéré mọ́ dì í mọ́kàn nípa ọmọ san gbèsè rẹ̀ lọ láéláé ni dì í mọ́kàn nípa ọmọ san gbèsè olóore rẹ̀ lọ láéláé ni mọ́ fàdúrà ránṣẹ́ sí kọ́dà bó tí ì ní tó fi san àáfà àtọkọ ní kí oore ló ṣe ọ́ mọ̀ rántí ẹ̀ sóore mọ́tò pẹ̀lú àwọn tí ọmọ bàfà rẹ̀ ló kọjẹ́ ẹni tó sì fún ọ nímọ̀ràn ìmọ̀ràn lásán ẹ́sìkò ìmọ̀ràn ló fi dá sí gbèsè ayé rẹ̀ mọ̀ sọ̀rọ̀ ẹ̀ dáadáa fara ayé ọjẹ́ ní gbèsè tó fi kú kódà pé àwọn ọmọ rẹ̀ pé lágbájá ṣe mí lóore tí n bá sí láyé mọ́ ẹ mọ́ dá padà fún ẹ dá padà fáwọn ọmọ ẹ̀ ọ̀yà mi lówó ń gbà báyìí lóore táwọn èèyàn ọ̀nkà ó ti san tó jù bẹ́ẹ̀ lọ ọmọ san lọ ni n ti ń jọmọ lú àbínú ó tún gbọdọ̀ pẹ̀lú àwọn tí ó jàǹbá rẹ̀ kódà bọ́ bá ṣe ọ́ lẹ́sẹ̀ kan lẹ́yìn ìgbà tó ti ṣoore fún ọ ó yẹ kọ́ ọ rántí tó fi ṣoore fún ọ ṣáájú tó bá fẹ́ jọ ànábì tó bá fẹ́ jọ àwọn ànábì Ọlọ́run tànábì Yusufu rẹ̀ ànábì sallallahu alaihi wasallam dáadáa tá Abu Talib ṣe fún Abu Talib ẹ̀gbọ́n bàbá ẹ̀ dáadáa tó ṣe fún ànábì Muhammad tó tọ́jú ẹ̀ láti kékeré dàgbà tí gbogbo ará Mẹ́kà tó ń fúnlẹ̀ mọ́ ànábì Muhammadu tí Abu Talib ṣàdúró lérí pé rárá ẹ gbọ́dọ̀ fi ọmọ àbúrò mi ṣe nǹkan kan kò sì gbà sílámù tó ń ti bí ànábì dáadáa padà fún bó ṣe jẹ́ kèfèrí tó láti kékeré nígbà tá ànábì ti márì tó ti ń rówó tó ti ní relationship pẹ̀lú Khadija tán ti jọ dá bísínẹ́sì papọ̀ ńlá ànábì ti mú Àlì sọ́dọ̀ tí ń jọmọ Abu Talib pé bàbá rẹ̀ ṣe eré fún mi púpọ̀ wọ́n náà máa wá gbọ́dọ̀ mi ó ti mú Àlì sọ́dọ̀ jíjẹ mú Àlì ọrùn ànábì sallallahu alaihi wasallam lọ́wà kéèdà ànábì ń dodo gbà tá à ń wíyé o ló ti mọ̀ pé ire là á fi san rí ẹni yìí ṣe dáadáa fún mi láti kékeré wọ́n náà máa wá gbé ilé lọ́dọ̀ mi. Khadija tá a wá ló ṣànábì lóore yìí náà radiyallahu ta'ala anha ń gbogbo ọdún tó lò lẹ́dẹ̀dẹ̀ ànábì sallallahu alaihi wasallam ànábì ò tiẹ̀ dá alábàá pé wọ́n fẹ́ yàwó lé tó fi kú relationship wọn àtànábì sallallahu alaihi wasallam dẹ̀ last fún more than 20 years kò sí nínú àbá pé a fẹ́ second wife kẹ́ ó ṣànábì lóore ìgbà tó kú tán lànábì tó wá bẹ̀rẹ̀ sí ní máa ronú ta láwàá fẹ́ báyìí nígbà tó sì tún wá kú tán tí ò sí láyé mọ́ táwọn obìnrin míì ti dọ́dẹ̀dẹ̀ ànábì sallallahu alaihi wasallam ní tànábì ọba tún wá sọ̀rọ̀ yóò tún máa sọ̀rọ̀ Khadija dáadáa débi tára ìyàwó Aisha padà gbóná ńjọ́ kan tí ń sọ pé wa hal kanat illa ajuzan débi kò sí láyé mọ́ lẹ́yìnjọ́ tí ń bẹ láyé náà bá dúgbò làwọn àgbàlagbà àwa ní ẹlẹ́jẹ̀ tútù tẹ́ ẹ kẹ́ ẹ mọ́ ó yẹ kí tiwa yìí ti jẹ́ kẹ́ ẹ gbàgbé mẹ́mórì táwọn yẹn wọ́n lójú ànábì pọ́n sallallahu alaihi wasallam ànábì wa bínú sí Aisha pé ẹnìkan gbọ́dọ̀ sọ̀rọ̀ Khadija láì dá mọ́nú yín lẹ́yìn ikú ẹ̀ ni o ojú ayé tiẹ̀ ni wọ́n ti ń lọ rojọ́ ìyàwó fún ìyáálé láì dá o
tó lọ nínú yàrá bá tó bá ti jẹsẹ̀ mú tó gbádùn ẹ̀ tán tó kù ní kó máa sọ wóróworó nínú yàrá ìyàwó kó máa pìtàn ìyáálé láì dáa fún bí wọ́n ṣe ń tolé tiẹ̀ nù ọjọ́ Ànábì sallallahu alaihi wasallam ìyẹn máa ń ní wàfáàwù ní kò bá jẹ́ ìyàwó rẹ̀ ló ṣe ọ lóore rí jẹ́ káyé mọ̀ ìpò lóore rẹ̀ ni gbé sẹ́gbẹ́ kan pé n kò jẹ́ ìyàwó ọ̀tọ̀ ó ṣe mí lóore odindi ni tó gbọ́dọ̀ bò ó mara kódà fi pìtàn fáwọn ọmọ pé ìyáálé mi ní nínú owó lẹ̀ yìí o ó ṣe mí lóore ó dúró tì mí nígbà báyìí ó ṣe jẹ́ káyé ọmọ jẹ́ káyé kò sóore ń bi káwọn èèyàn ṣe ọ lóore kọ́ ọmọ bò ó mara ẹnìkan sọ pé ìdá àfádákà ìsánú bìfá ìdátìn mina lọ́n lómi fàládìm ṣùkúrà hùwà àbádàn bẹ́ẹ̀ nìkan bá ṣe ọ lóore kódà bọ́jú orí mímọ́ kan tó kéré pé kí n kankan lọ kàn mọ́ látọ̀dọ̀ ẹ̀ fàládìm ṣùkúrà hùwà àbádà tó fi kú mọ́ dúpẹ́ fún wàkúl máa sọ fara ayé pé fúlànù ládájá jazakallahu salihatan lọ́nba san lẹ́sìn olóore afáàdá ni àwa lékeleke burawálé asádá afáàdá ni àwa lékeleke burawálé asádá ju ìgbéraga lẹ̀ lómi fi ń kéwú ara mọ ẹnì kó bí mi gbé ustaz ẹ dákun mo ní ìbéèrè kan wá àtàwọn kan àjọ ń fa ọ̀rọ̀ kan mọ́ra wa lọ́wọ́ ní pé nǹkan báyìí ṣe bó ṣe rí ni àbí bó ṣe rí ni ẹ dá kí l'opinion yín ẹ bá sọ opinion yín tán yóò wá ní tẹ́mi náà ń sọ fún wọn nìyẹn ní tẹ́mi náà ń sọ irú àwọn ọ̀nà yẹn láti mọ̀ fi kéwú kò fẹ́ farabalẹ̀ pé mò ń kọ́ nǹkan tí mọ̀ ní ọ̀dọ̀ yín akarú ẹ̀ púpọ̀ nílé kéwú àìníwà fáwù náà ni kíyàn má lẹ́mìí gbà fún pé lágbájá ṣe mí lóore lágbájá ràn mí lọ́wọ́ jí gbogbo ayé ọmọ kódà bó jẹ́ ìyàwó rẹ̀ Ànábì sallallahu alaihi wasallam ọmọ wa sọ̀rọ̀ Khadija dáadáa yóò mọ̀ sọ̀rọ̀ Khadija dáadáa lẹ́yìn ikú ẹ̀ lẹ́yìn pé kò sí láyé mọ́ radiyallahu ta'ala anha débi pé ìyá Aisha ni nígbà tí ń jọ́nà tá Ànábì ń bínú àdìsí tí ń kà lọ tá Ànábì bínú Ànábì ni òun ló bímọ fún mi ìyá àwọn ọmọ mi nu yẹn Khadija ìyá àwọn ọmọ mi nu radiyallahu ta'ala anha ń ṣe wá gbàgbé ẹ̀ ní wá ń pín torí mo ti ra àwọn obìnrin mi ìfẹ́ kí n wá kó wá kúrò nínú ọpọlọ mi bẹ́ẹ̀ láíláí ìyàwó Aisha wa ní tá Ànábì fi kú àwọn arábìnrin kan bẹ tá Ànábì bá pẹran Ànábì ó ní kí wọ́n fa pẹran fẹsẹ̀ ẹran ránṣẹ́ sí wọn bó làwọn ṣe jẹ́ Ànábì ó ní náà kánà tààtì náà zamana Khadija ọ̀rẹ́ Khadija ni mo wá wálé ń jọ́ta Khadija ń bẹ láyé Ànábì tí wọ́n ń fẹ́ràn ránṣẹ́ sáwọn ọ̀rẹ́ Khadija títí tá Ànábì fi kú àfi bí ìgbà Khadija ṣì ń bẹ lọ́dẹ̀dẹ̀ rẹ̀ sallallahu alaihi wasallam ọ̀dọ̀ Ànábì láti lè kọ́ romantic life tó ní quality tó high jù sallallahu alaihi wasallam ó mọ wọ obìnrin fóbìnrin Ànábì sallallahu alaihi wasallam wá ń ṣe wáàsí fáwọn obìnrin jọ kan pé yá mashara nisa ẹ̀yin arábìnrin aleikum bil istighfari wa sadaqa ẹ lọ dún ní mọ́ istighfaru kọ́pọ̀ ẹ dẹ́ máa ṣe sàárà kọ́pọ̀ fa inni ra'aytukunna akthara ahli nar mo rí pẹ́yìn lẹ pọ̀ jù nù nígbà tí wọ́n fi náà hàn mí. faqalat imra'atun minhunna jazla arábìnrin kan tó láṣà tó lẹ́nu dáadáa ló ń wá sọ nínú wọn pé wa ma lana ya rasulallahi akthara ahli nar Ànábì èyí ṣe tó jáwé obìnrin la pọ̀ jù nù náà ó yóò jẹ́ bíi feminist èyí ṣe tó jáwé obìnrin la pọ̀ jù nù náà Ànábì ní tukthirna la'na ẹ lè ṣépè púpọ̀ ẹnu ni ó gbọ́pọ̀lọpọ̀ obìnrin wọná nígbà tọ́rọ̀ bá ka obìnrin láyà tẹ́mi ẹ̀ bá ti kún jù èpè ni yọ̀dà sí wa takfurna al-ashira oore táwọn èèyàn bá wá ṣe yín ẹ yára gbàgbé bọ́kọ yín forí ṣe bó fọrùn ṣe ń dọ́tọ̀ bá padà bá ipe ọkọ rẹ̀ kan ṣe ń tójú bẹ́ẹ̀ lọ fún ọ padà fi sọ̀rọ̀ sọ́kọ rẹ̀ pé kí ló ṣe lẹ́gbẹ̀ẹ́ táwọn ọkùnrin ṣe ṣé táwọn ọkùnrin ṣe fún ìyàwó wọn ló ṣe òun ṣé táwọn ẹgbẹ́ rẹ̀ ń ṣe ló ṣe òun kí n fáàrí rẹ̀ ọ padà ṣe àìmoore sọ́kọ rẹ̀ nítorí wọn wọ náà ọ̀rọ̀ àìmoore là ń sọ right kí yẹn gbàgbé oore kọ gbàgbé ẹni bá kódà bó jọkọ rẹ̀ ló ṣe ọ lóore mọ sọ pé bí ọba wa ṣe ta ní ọwà ṣe dúpẹ́ rẹ̀ jẹ́ ọmọ lóore gbogbo ẹni tó bá wù kó ṣe ọ lóore rí kódà kó má jẹ́ mùsùlùmí Ànábì pé ìwọ oore fáwọn kèfèrí tí ì ṣe lárúbáwá fi mọ́ pò wípé ghalla yadan mu'tikuha ẹni bá túyàn lẹ̀ ọwọ́ tí wọ́n dé ń ṣẹ́kẹ́ṣẹkẹ̀ àtẹsẹ̀ tí wọ́n dé ẹnìkan wá bá ọ níbi tí wọ́n dé ọmọ ó wá tú ọ lẹ̀ tí ẹn kó ṣe ọ lóore ó fi wá níbi free oore tó ṣe ọ yẹn tó tú ọ lọ́wọ́ lẹ̀ ghalla yadan mu'tikuha ó ti tún ọ lọ́wọ́ ó ti fi ṣẹ́kẹ́ṣẹkẹ̀ míì dì ọ lọ́wọ́ ó dàbí ìgbà kó tú ọ lẹ̀ ni ó tún sì fi ṣẹ́kẹ́ṣẹkẹ̀ míì dì ọ lọ́wọ́ tó rọ́wọ́ yẹn ò lè fi ṣàbúrú sí i mọ́ láyé tó bá jọmọlúwàbí
tó lè fi ṣaburú sí mọ́tò bá jọmọlúwàbí láíláíláíláí lọ bẹ́ẹ̀. ẹ̀kọ́ nìyẹn lára Nabi Yusuf alayhi salatu wassalam. ń sọ fún ìyàwó ọ̀gá rẹ̀ pé yàtọ̀ sí pé tó ní ká ṣe èyí jẹ́ nǹkan tí ọ̀dà tọ́lọ́hun ọ̀fẹ́. innahu rabbi ó kíyèsí dáadáa ni rabbi ọ̀gá mi ahsana maswaya ó tọ́jú mi látijọ́ tí mo ti wà lọ́dẹ̀dẹ̀ rẹ̀ yìí rí ṣòro yìí rí dààmú rí kí n wá firú eléyìí san fún kí n máa bá kìyàwó rẹ̀ mọ́lẹ̀. ẹni tó bá rò pé kóun máa jínwó ọ̀gá rẹ̀ tó gbà ṣiṣẹ́ tó ṣàánú rẹ̀ kọ́ máa tún jalè rẹ̀ tó bá rò pé bó o ṣe lè ṣayé tó fi gbádùn nìyẹn. innahu la yuflihu zalimun ó lè ṣàṣeyọrí o. ẹni tó ràn ọ́ lọ́wọ́ tó wá ń bá wọn dáṣà pé ẹni bá ṣe ní lóore làálùpa. innahu la yuflihu zalimun ẹni tó bá ti màbòsí àbẹ́ni tó bá ti mú un gẹ́gẹ́ bí ọ̀nà kò lè ṣàṣeyọrí bí bẹ̀rẹ̀ bá ń dùn fún ọjọ́ iwájú padà korò fún un. tí ẹni tó jata rẹ̀ tó jẹ́po rẹ̀ ẹnu yẹn náà ló ti padà fi sọ̀rọ̀ sí ló fi bú ló fi láálí ẹ̀. innahu la yuflihu zalimun ó lè ṣàṣeyọrí. naam. walaqad hammat bihi wa hamma biha. ọlọ́run ní walaqad hammat bihi obìnrin yẹn tòun ti ń tà Nabi Yusuf wí yìí tó ẹ kó fi ronú hammat bihi ló bá wo kókó mọ́ Yusuf ìyẹn Zulaikha arábìnrin tí ń jẹ́ ìyàwó ọ̀gá hammat bihi ó wo kókó mọ́ Yusuf kí aló ṣe kíní yìí ní gbàdúrà dodo náà sí àtó ń ṣe. wa hamma biha làólá ẹjọ́ wa pọ̀ láàrin yìí ìmọ̀ bóyá kò gbà wá ẹja gbìyànjú hamma biha làólá an ra'a burhana rabbihi àwọn àfọ̀n tafsiri jara wọn ní ìyẹn tí ò ṣe gbàgbé ní Islam lérí àyà yìí ìpè kí ni túmọ̀ ẹ̀ Olúwa ní hammat bihi obìnrin yẹn wo kókó mọ́ Yusufu pé ó ṣe kíní ìníṣà wa hamma biha ṣé wàá sọ pé Yusufu náà wo kókó mọ́ ni ṣé Yusufu náà fẹ́ ṣe é ni ẹni pé tí yẹn bá intend náà ń pè ní hamu pé ó intend nǹkan ó desire kíní yẹn Yusufu náà wá fẹ́ ṣe é ni wọ́n dẹ̀ lọ wọ́ àwọn tẹ̀fsírì kan wá tọ́pọ̀ bíbà látọ̀dọ̀ àwọn Ísírẹ́lì lọ́pọ̀lọpọ̀ tí wàá kankan wà ń bẹ̀ látọ̀dọ̀ Ànábì sallallahu alaihi wasallam. wọ́n sọ pé kódà Yusufu ti ń bẹ̀wù ẹni kódà Ànábì Yusufu ti ń bẹ̀wù ní tí ọ̀tọ́ ká fi tì sọ́dọ̀ Ànábì Ọlọ́run. wọ́n ní òun náà wọ́n ní jẹ́ èèyàn ó ti kó sí lára ó ti ń dà á láàmú kí àkọ́kọ́ ẹwà yẹn pọ̀ ẹwà arábìnrin yẹn ẹlẹ́ẹ̀kejì ní pé òun náà rí kí wọ́n ti tilẹ̀kùn kò sẹ́nì kankan bí hamma biha òun náà ti ní interest láti ṣe é. wọ́n á ní àwọn kan tiẹ̀ tún sọ ó burú débi pé kì í ṣe pé ń bẹ́wù nìkan wọ́n lóhun náà tí ó ti wà lórí rẹ̀ ó ti wà níbi tọkùnrin mọ́ position tọkùnrin mọ́ wà lórí obìnrin Ànábì Yusuf ti wà ń bẹ̀. nígbà tó wá rí i pé arábìnrin yẹn wá sọ pé nínú àdó ọmọ Ísírẹ́lì náà wọ́n ti gbà wá o arábìnrin yẹn wá lòun ń bọ̀ wá ná òòṣà kan tóun máa ń sìn tí ń bẹ nítòsí ọwọ́ a máa sọ ó lọ́ọ́ dààbò òòṣà yẹn lórí. Yusuf wa ń béèrè pé kí ló ṣe yẹn ó ní Olúwa mi kò gbọ́dọ̀ rí ní tí mo fẹ́ ṣe yìí. níbẹ̀ l'Ànábì Yusuf ti wá tají pé ó lè mọ bàbàrà òòṣà tí ò nítumọ̀ tí ò rí ọ ó sì gbàgbọ́ pé ń rí ọ tòun ti bẹ́ẹ̀ ọ̀dà aṣọ bò ó lérí èmi tí mo wá gbọ́ lọ́wọ́n ọba gbọ́ tí mo sì gbà pé ń rí wáyé rẹ́yìn èmi ò wá tijú rẹ̀ ẹni yẹn l'Ànábì Yusuf tají ló fi lóhùn òsè mọ́. àwọn kan nú àwọn tó tún gbẹ̀gbà wá yìí tán tún tafsiri yìí náà wọ́n ní pé rárá nítorí kọ́hún Ànábì Yakubu yọ sí ni nígbà tó fẹ́ bẹ̀rẹ̀ bàbá rẹ̀ ó wá yọ sí pé ó wá rà Ànábì Yakubu tá Ànábì Yakubu ń gé ká jẹ báyìí Ànábì Yakubu wọn sọ fún pé ntọ́ fẹ́ dánwò yìí tọ́ bá dánwò wọ́n gbàjà Ànábì Ọlọ́run lára rẹ o Ànábì Yakubu wá ń kìlọ̀ fún ìyẹn lọ́dọ̀ tó fi tají tí ò fi ṣe bẹ́ẹ̀ mọ́. wọ́n tún àwọn ìtàn bẹ́ẹ̀ lóríṣiríṣi láwọn ìtàn tí ò lẹ́sẹ̀ ńlẹ̀ ọ̀pọ̀ tí wọ́n sáfẹ́ fìdí ẹ̀ múlẹ̀ pé Yusufu náà ti fẹ́ bẹ̀rẹ̀ ó ti ní interest àwọn àfáà kan tún bẹ́ẹ̀ nínú tafsiri wọn àmọ́ kò lálàáfíà. àkọ́kọ́ ni pé ẹ má gbàgbé àti káyà sẹ́yìn tó sọ pé wakadhalika yashtabika rabbuka Olúwa fẹ́ ṣà ọ́ lẹ́ṣà ìṣàlẹ́ṣà yẹn ń bẹ fún gbogbo àwọn ànábì Ọlọ́run ni wọ́n kì í fi dán pálapàla wò wọn kì kò é sínú tàn wọn pé wọ́n dán pálapàla wò. ẹlẹ́ẹ̀kejì tẹ́ bá ka ìtàn yìí síwájú náà ó fìdí ẹ̀ múlẹ̀ pé Yusufu ò ṣe bẹ́ẹ̀. ìtẹ́fìmọ̀ bẹ́ẹ̀ ni pé ìtẹ̀síwájú àyà yìí sọ pé láwùlá ń rọ burhana rabbihi àyà tó tẹ̀lé nígbà tí wọ́n padà dé
tí wọ́n sún kúrò ńbẹ̀ tí wọ́n dé iwájú lẹ̀kùn anabi yusuf alayhi salatu wa salam lóhun ò lè ṣe á padà káyà náà nísìn ó lóhun ò lè ṣe ìgbà tó dìde tó fẹ́ máa sá ń pé kóhun ọ sá kóhun lọ sílẹ̀kùn látẹ̀yìn ni arábìnrin yẹn náà ń lé anabi yusuf bọ̀ ìgbà tí ó rà anabi yusuf dìmú bọ̀rọ̀ ó fà á láṣọ aṣọ wa ya látẹ̀yìn àgágá ìgbà táyé àwọn méjèèjì ń bẹ lẹ́nu ọ̀nà tán fẹ́ sílẹ̀kùn ni ẹni tó jẹ́ baálé ilé wọn ló bá sílẹ̀kùn láti wájú ìyẹn ọkọ ìyàwó gangan wọ́n sì lóhun nìkan kọ́ ló dé wọ́n lẹ́nìkan náà dé pẹ̀lú ẹ̀ tóhun tiẹ̀ ń jẹ́ àbúrò bàbá ìyàwó òun lòun àtọkọ ìyàwó ni wọ́n jọ dé tí wọ́n káwọn méjèèjì mọ́ ẹnu ọ̀nà lẹ̀kùn obìnrin yìí náà ló sáré rojọ́ lẹ́ẹ̀kan náà pé ẹjọ́ àbòsí ẹni bá dẹ́rù nǹkan báyìí wò ṣé kò yẹ kó wẹ̀wọ̀n ẹni fẹ́ rèpù ìyàwó rẹ̀ ṣé kò yẹ kó wẹ̀wọ̀n orojọ́ mọ́ ti kà orojọ́ mọ́ anabi yusufu ọjọ́ ti lọ orojọ́ mọ́ anabi yusufu ní ẹsẹ̀ lẹ́ẹ̀kan náà nígbà tó arojọ́ mọ́ anabi yusufu lẹ́sẹ̀ lárákùnrin yẹn ń béèrè pé bó lẹ́jọ́ ṣe jẹ́ anabi yusufu wá rojọ́ pé jẹ́jẹ́ mo jókòó òun náà ló wá fi rẹ̀ lọ́ mi ti pa òun náà lọ́wọ́ mi sí di kinní yìí mi ò sì ṣe é ní wọ́n ní arákùnrin tó jẹ́ àbúrò bàbá ìyàwó fún ẹ lọ sọ pé bó o ṣe á mọ̀ aṣọ rẹ tó yà yìí àpẹẹrẹ ni tọ́ra gbọ́hùn ẹ̀yin méjèèjì lẹ́nu lẹ̀kùn tẹ́nìkan faṣọ ẹnìkan ya tẹ́nìkan di ẹnìkan mú ẹni tó bá di ẹnìkejì mú náà ní ó ní interest àti ṣe kinní yẹn definitely ìpèsè ibi táṣọ rẹ bá ti ya tó bá jẹ́ wájú ló ti ya ni ajá sí pé ìwọ lọ fẹ́ rẹ́pù ẹ̀ torí pé ẹni tó fẹ́ rẹ́pù obìnrin ọkùnrin tó fẹ́ rẹ́pù obìnrin wájú ní ọ̀ṣà wà obìnrin tí ọ̀dà tí kò tẹ́ lọ́rùn ni yóò máa du bóun ó ṣe jàjàgbara lára kúrò lọ́wọ́ ọkùnrin yẹn níbẹ̀ láṣọ ọkùnrin yóò ti fàya láti wájú nítorí bá máṣọ ọkùnrin fàya látẹ̀yìn ajásí pọ́kùnrin ni ò fẹ́ ṣe é lè sọ pọ́kùnrin tó fẹ́ rèpù èèyàn wọ́n ń fa aláṣọ ya látẹ̀yìn kí ló fa aláṣọ ya látẹ̀yìn ẹ̀yìn kọ́ lọ́kọ́ sí definitely tó bá máṣọ ọkùnrin ya látẹ̀yìn ajásí pọ́bìnrin ló ní interest àbúrò bàbá ìyàwó gangan ní ń dájọ́ àbúrò bàbá ìyàwó tó yẹ kó máa safeguard interest ọmọ ẹ̀gbọ́n ẹ̀ nílé ọkọ òun gangan ló dájọ́ ní ẹjọ́ yìí fojú hàn ká má ṣàbòsí ọmọ ìyá yẹn ìyàwó ìwọ ló fẹ́ rẹ́pù arákùnrin yìí ṣé mọ̀ pé ẹ̀rí yẹn náà ti tó ní ẹ̀rí jẹ́mi ìṣó pé kìí ṣànábì yusufu ìgbà tó lọ ní wàlà kọ́dá hamatibi yìí arábìnrin yẹn intend wàhámà bìhá táwa ń wá túmọ̀ rẹ̀ sọ́tún táwọn wá sósì ń pè ṣé yusufu náà wá ní intention àti bá a lò nǹkan bá a láṣepọ̀ ni gbẹ́gẹ́ báwọn kan ṣe tú nítorí àmọ́ pé túmọ̀ yẹn correct ni pé ó ti fojú hàn nísìnyí pé àṣepọ̀ kankan ò tí ì ṣẹlẹ̀ ó fojú hàn ní eré ìjókòó yẹn pé àṣepọ̀ ò tí ì ṣẹlẹ̀ baálé ilé gangan fún rẹ̀ ti rí i pé wọ́n ti ì ṣe ẹni tó tẹ̀lé baálé ilé náà dé rí i pé nǹkan kan ò tí ì ṣẹlẹ̀ so ṣé nǹkan ṣẹlẹ̀ àbí nǹkan ò ṣẹlẹ̀ kọ́ wọ́n wádìí ta ló intend kinní yìí ta ló dẹ̀ initiate kinní yìí ta ló gbèrò kinní yìí nítòkù tí wọ́n wá nù. iná sì ni ọlọ́run fọ yusufu mọ́ ń bẹ̀ yìí pé yusufu ò gbèrò ẹ̀ nítorí tẹ́ ẹ bá tú síbi pé yusufu ò ṣe é ṣíṣe yẹn kọ́ wọ́n ń wádìí tẹ́lẹ̀ náà ìyẹn ti yé wọn pé wọ́n ì ṣe nǹkan kan. so ìfọ̀mọ́ tọ́lọ̀ ń fọ yusufu mọ́ yẹn ò ní ìtumọ̀ mọ́ tó bá yẹ sí pé ìfọ̀mọ́ pé kò ṣe é nìkan lẹ tú sí tẹ wá ń sọ pé ó intend ẹ̀ kọ̀ọ̀kan ṣe é ni lọ́lọ́run fi ń fọmọ́ pé kò ṣe é kò ṣe é yẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà nídìí àfọ̀mọ́ toró ti dájú pé kò ṣe é nǹkan kan ò tí ì ṣẹlẹ̀ ọkọ ìyàwó gan jẹ́rìí pé nǹkan kan ò ṣẹlẹ̀ nígbà tán ká wọn mọ́ nǹkan wádìí ni pé ta ló prompt kínní yìí ta ló intend kínní yìí ta ló fẹ́ kí kínní yìí ó ṣẹlẹ̀ ìwádìí yẹn náà lẹ́wàá tú àyà yẹn sí pé wàhámà bíhà láòlà àrà aburhana rabbihi ìtumọ̀ rẹ̀ ni pé kò bá wọn yusufu náà láti ṣe láòlà àrà aburhana rabbihi tí ì bá ṣe pé yusufu ó jẹ́ nìkan tá a ti fa àmàdájú àwọ ọlọ́run ọba yé ni ìtumọ̀ rẹ̀ nù pé láòlà yẹn á dá túmọ̀ rẹ̀ padà síwájú pé láòlà àrà aburhana rabbihi làhámà bíhà tí kì í bá ṣe pé yusufu náà olúwa ti fàmọ̀dájú hàn án ìmọ̀ tí wọ́n wà lára àwọn ànábì ọlọ́run tí gbogbo jádajàdá yẹn fi nítumọ̀ sí wọn tí ì bá ṣe pé ń bẹ lára yusufu ni làhámà bíhà yusufu náà bá wo kókó mọ́. ìyẹn ni ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáwọn tẹ̀fsírì tí
wọ́n tú dá ibẹ̀ wọ́n tú sí wọn nítorí kò yẹ kò dẹ̀ tọ́ fún wa láti fi àbùkù tì sí ọ̀dọ̀ àwọn ànábì Ọlọ́run. Olúwa lẹ́ni mímọ́ ni wọ́n, Olúwa lòun fọ̀ wọ́n mọ́ fún rẹ̀. Àwọn ọmọ Ísírẹ́lì tẹ́ ẹ sì ń lọ mú tírà àwọn yìí, àwọn ọ̀ká sì nǹkan kankan fi insult sí sọ́dọ̀ àwọn ànábì Ọlọ́run, àwọn ọ̀ká sì nǹkan kan. So tá a bá ń fi tẹ̀fsírì tí wọ́n tú àyà yìí á sì tú. Àfi ká fi ìgbàgbọ́ àwa mùsùlùmí tó Olúwa ti establish fún wa káàkiri inú Kùránì pé ní mímọ́ làwọn ànábì Ọlọ́run láàfi tú àyà yẹn. Ẹlẹ́ẹ̀kejì tún ni pé bí gbogbo context yẹn náà ṣe lọ ó dá lórí pé Ọlọ́run fọ ànábì Yusufu mọ́ kìí ṣe níbi pé kò ṣe é torí nǹkan kan wulẹ̀ ṣẹlẹ̀ tẹ́lẹ̀ náà ń fọ ọmọ pé kò tiẹ̀ wulẹ̀ intende àti ṣe ni. Wàhálà kọ́dà hammat bihi ohun arábìnrin yẹn káwọn jọ láṣepọ̀ wàhámà biha kò bá wọn Yusufu náà láwùlá àwọn aburhana rabbihi tí èyí bá ṣe pé ànábì Yusufu ó jẹ́ nìkan tí àmọ̀dájú Olúwa ń bẹ fún látọ̀dọ̀ rẹ̀ ọlọ́mọṣà fún àwa náà ní àmọ̀dájú tí ó mọ̀ ṣùgbọ́n àwa kúrò níbi gbogbo aburú. Fún wa ní àmọ̀dájú tá a fi mọ ìwà rẹ̀ wù, fún wa ní àmọ̀dájú tá a fi mọ Ọlọ́run ọba. Àmọ̀dájú ni wọ́n ṣiṣẹ́ nírú àsìkò yìí o, àmọ̀dájú ni wọ́n ṣiṣẹ́ nírú àsìkò yìí nítorí pé ojú ti máa dí. Àdámọ̀ ọmọ ènìyàn, àdámọ̀ ọkùnrin ni kó nífẹ̀ẹ́ obìnrin, nature ni. Àdámọ̀ obìnrin ni kóun náà máa gbádùn ọkùnrin. Tí a bá bá rẹ̀ nínú situation báyìí, ó lè má jẹ́ tóbìnrin gan, ó lè jẹ́ nípasẹ̀ owó. Ìwà àtowó kan níbi iṣẹ́ yín, ó jọ kù wà àtowó òun nìkan. Tọ́ ọ bá mú ẹnìkan ò ní mọ̀ ọláǹfààní àti sọ di tiẹ̀ kì í sì ṣe tiẹ̀ kò sì tọwọ́ náà mọ̀ bẹ́ẹ̀. Ìbẹ̀rù Ọlọ́run nìkan ló kù tí ọmọ ọ̀dọ́ láàmú pé ṣé táwọn èèyàn bá wà mọ̀ sọ́lọ́wọ́n wà mọ̀ ni. Torí ńgbà náà tí mọ́ni bá wíìkì tí ó bá sí àmọ̀dájú Ọlọ́run tí ò sí yẹ̀kínù fún yàn, èèyàn ó wọ̀ tún owó ṣe wọn pé kò ṣàṣẹ nìkankan ń bí, kò sì sí kámẹ́rà ń bí. So kámẹ́rà lọ́mọ fi dájọ́, ṣé èèyàn bẹ́ẹ̀ ń bí lọ́mọ fi dájọ́, ó ti gbàgbé pé ọba tí ń rí wá rẹ́yìn tó ju gbogbo àwọn èèyàn lọ tí ó dẹ̀ padà present rodo tí ń ṣẹlẹ̀ yìí sí public ń jọ àlùkìyámọ̀, ó ti gbàgbé ẹ̀. Lànàbì sallallahu alaihi wasallam fi ní la yazni zani hina yazni wa huwa mu'min. Ẹni tí ń ṣe ṣìnà lásìkò tí ń ṣe lọ́wọ́ yẹn kì í ṣe mùmínì. Ṣé ẹ mọ̀ pé tí ànábì ò pè wọ́n kèfèrí pé wọ́n yẹn ti jáde kúrò ní ìsìlámù pátápátá, àmọ́ lásìkò yẹn ìgbàgbọ́ ń pé Ọlọ́run ń rí wá rẹ́yìn kò sí lára wọn, ọmọ tó bá wà lára wọn ni wọn ní lè ṣe gẹ́gẹ́ bí wọ́n ṣe ní lè ṣe ní public. Bẹ́ẹ̀ ni asáríkù tí ń jalè ànábì ní la yasriqu sáríkù hina yasriqu wa huwa mu'minun. Ẹni tí ń jalè àsìkò tí ń jà lọ́wọ́ yẹn kì í ṣe mùmínì. Tó bá jẹ́ mùmínì ni kò ní máa yọ́ kó máa wọ̀ tó wò sí pẹ́ nìkan òró òun, yóò ti mọ̀ pé ọba tí ó rí wá rẹ́yìn rí òun. Àmọ́ yìí máa ń ní ìgbàgbọ́ nípa pé sẹ̀míhùn lọ́lọ́run, bàṣírù lọ́lọ́run yẹn ti lójú ó máa rò pé kóun wọ̀ tún kóun ó sì kò kúkú sẹ́nì kankan bí. Ọlọ́run wá ní burhanu yẹn lòun fún Yusuf, Ọlọ́run ṣàfáwà náà ní burhanu yẹn tí ó mọ̀ ṣùgbà wa kúrò níbi gbogbo aburú bó ṣe fún gbogbo àwọn ànábì Ọlọ́run ọba nù. Ó ní innahu min ibadina al-mukhlasin. ń bẹ Yusuf ń bẹ nínú àwọn ẹrú wa tá a máa kó yọ kúrò nínú ìṣòro. Ọlọ́run ṣá máa kó àwa náà yọ kúrò nínú gbogbo ẹ̀ṣẹ̀, máa kó wa yọ kúrò nínú gbogbo ìṣòro. Àwọn ànábì Ọlọ́run bọ́lọ́run ṣe máa kó wọn yọ nù. Torí ń jọ́ Ṣètánì lérí fọ́lọ́run tó ní fábí anzatika, mo fi bú Ọlọ́run ọba ṣe burú tó, mo fi búra la ohu yannahum ajma'ina ń rí pé gbogbo ọmọ ànábì Ádámù mọ̀ sọnù ìlà ó wá fi àyàfi sí ibadaka minhumul mukhlasin, àyàfà àwọn tó bá mọ̀ kó yọ fúnra rẹ̀. Yẹn pé ní Ọlọ́run bá kó yọ lọ́wọ́ èṣù ni èṣù rẹ́dí àti kó bá gbogbo wa pátápátá, àfẹ́ ní Ọlọ́run bá fẹ́ kó yọ nìkan. Mukhlasin tí Ṣètánì wí ń bẹ̀ yẹn náà lọ́lọ́run tún wí ń bí pé innahu min ibadina al-mukhlasin. Yusuf ń bẹ nínú àwọn ẹrú wa tá a máa kó yọ lọ́wọ́ èṣù. Ẹni tọ́lọ́run bá kó yọ náà Ọlọ́run ṣàkó àwọn náà yọ. Àmín. Ọlọ́run wá ní wastabaqal bab àti tú sẹ́yìn kákan ọ̀rá kà á síwájú. Àwọn méjèèjì ńgbà tí Yusuf lóhun ò ṣe istabaqal baba, wọ́n sáré wọ́n sì díje lọ sẹ́nu ilẹ̀kùn. Yẹn ni pé Yusuf ń sá lọ sẹ́nu ilẹ̀kùn láti sá jáde, arábìnrin yẹn náà lé láti gbáwájú mọ́ lọ́wọ́. Waqaddat qamisahu min duburin. Ibi títí ń lé Yusuf tí ò ti bá ọwọ́ rẹ̀ tẹ aṣọ látẹ̀yìn, ibi tó ti fa aṣọ ya látẹ̀yìn. Wa alfaya sayyidaha ladal bab. Ìgbà t'Ọlọ́run wá tú àṣírí ẹni tó jẹ́ baálé ilé alfaya sayyidaha ladal bab lòun náà bá jáàmù wọn lẹ́nu ilẹ̀kùn gbà náà. Qalat ma jaza'u man arada bi ahlika su'an. Arábìnrin alábòsí náà ló tún kọ́kọ́ rojọ́, ẹ dákun ṣe fẹ́ nù. Ẹni tó nífẹ̀ẹ́ tó bá pò nífẹ̀ẹ́ rẹ̀ tó tọ́ tífẹ́ yẹn bá tó bá jẹ̀ ní o tí è ṣe pé ọkàn fẹ́ yọ tójú rẹ̀ ń bẹ̀ pé arákùnrin yìí fáìn
jẹ́ kí n yọ tójú tèmi lára ẹ̀ tí ẹ bá ṣe yẹn ní dọ̀ọ́lá àmọ́ tó bá yẹ pé ìfẹ́ gẹ́gẹ́ ló ní sànàbí Yusuf kò ní wọ́n kó sórí ibú kò ní wọ́n kọ́ wẹ̀wọ̀n wọ́n náà ló tún wá kọ́kọ́ rojọ́ ló purọ́ mọ́ ló rojọ́ mọ́ lẹ́sẹ̀ obìnrin yẹn bá bẹ̀rẹ̀ ẹjọ́ lẹ́ẹ̀kan náà pé kọ́lá tí wọ́n jẹ̀sà wò mọ́nà àràdà bíi alika suwan ó kọjú sọ́kọ rẹ̀ ó ní ọkọ mi ẹni bá fẹ́ báyàwó rẹ̀ láṣepọ̀ ń ti pa kí ni ìdájọ́ ẹ̀. illa an yusjana aw adhabun alim. a lè tu ní stifaham pé ó béèrè bí ìbéèrè pé kí ni ìdájọ́ ẹni tó bá fẹ́ kí ìyàwó rẹ̀ mọ́lẹ̀ ní ti pa ìyẹn ni pé ó fi yẹn rojọ́ fún un pé n ti ń ṣẹlẹ̀ ní. a sì lè tu gẹ́gẹ́ bí kábàrù pé ǹjẹ́ nǹkan kan ń bẹ tó jẹ́ èrè fẹ́ni tó bá fẹ́ kí ìyàwó rẹ̀ mọ́lẹ̀ ní ti pa tó tayọ kọ́ wẹ̀wọ̀n ń sọ bẹ́ẹ̀ fọ́kọ rẹ̀ ìjẹ́ nǹkan kan ń bẹ tó tayọ èrè tó tayọ ẹ̀wọ̀n tẹlifíṣàn ẹni tó bá fẹ́ kí ìyàwó rẹ̀ mọ́lẹ̀ ní ti pa àbí ká tu ní steve hamu pé ǹjẹ́ sàn kan ń bẹ tó lè san ẹni tí ó bá fẹ́ kí ìyàwó rẹ̀ mọ́lẹ̀ ní ti pa tó yàtọ̀ sẹ́wọ̀n àbí kò sẹ́sàn kan tó lè fi san ẹni tó bá fẹ́ kí ìyàwó rẹ̀ mọ́lẹ̀ tó tayọ ẹ̀wọ̀n ọkùnrin yìí ní láti wẹ̀wọ̀n in pretend bẹ́ẹ̀ bí dùn àkọ́ anabi Yusuf alayhi salatu wa salam ló fẹ́. Qala hiya rawadatni an nafsi. Ànábì Yusuf náà lè dákẹ́ mọ́ ó ní láti rojọ́ láwọn àkókò bẹ́ẹ̀ adọ́dọ̀ àwọn ànábì Ọlọ́run ọmọlúàbí wọ́n ṣe pàtàkì nítorí ní òun ṣe pẹ̀lú mẹ́sẹ̀gì tán fẹ́ jẹ́ fara ayé ẹni tí wọ́n ti wé kéèsì rẹ́pù mọ́ lẹ́sẹ̀ rí tọ́wọ́ jáde síta tí ń ṣe wáàsí fáwọn èèyàn pé kí wọ́n mọ Ọlọ́run lẹ́yọ̀ kankan yé ṣẹbọ mọ́ ṣe mọ̀ pé ara yóò mọ̀ fi yẹn criticize ẹ̀ yọ̀ọ́dẹ̀ mọ̀ tọ́ fún wọn láti mọ̀ gbàṣẹ rẹ̀ láti mọ̀ gbàgbọ́ gẹ́gẹ́ bí ànábì Ọlọ́run pé nítorí ní criminal case lọ́rùn so ìyẹn ò ní jẹ́ kí wàásù yẹn orí ibi ṣiṣẹ́ lọ́kàn wọn mọ́ dodojọ́ tí ń bá ń dún wájú wọn sọ̀rọ̀ Ọlọ́run ọba ìmẹ̀jì rapist ni ọmọ wá sí wọn lọ́kàn lànàbì Yusuf alayhi salatu wa salam fi gbọdọ̀ rojọ́ nírú àsìkò yìí kò sáà ń bà ṣírí pé amẹ́jẹ ń lé nílé ọkọ ànábì Yusuf gbọdọ̀ sọ pé ìyìn ṣe kinní yìí o. hiya rawadatni an nafsi. òun fún rẹ̀ náà lọ jẹ mí ń pa ipá gbọdọ̀ ṣe kinní yìí òun ní ń wá mi wá. wa shahida shahidun min ahliha. àṣọbìnrin náà lè rẹ́pù ọkùnrin òun gangan ló ń dà mí láàmú wa shahida shahidun min ahliha. nínú mọ̀lẹ́bí arábìnrin yìí ìyẹn àbúrò bàbá rẹ̀ ta ló tẹ̀lé ọkọ rẹ̀ dẹnu lẹ̀kùn táwọn ọmọ wọn jọ fẹ́ wá yọjú sínú yàrá ni àwọn ọmọ ń pẹ́ táwọn ọba nù àbúrò bàbá rẹ̀ náà wá jẹ́rìí ń pé. in kana qamisuhu qudda min qubulin. aṣọ tí Yusuf wọ̀ adọ́hùn láti ibi ilẹ̀kùn ńgbà tẹ́yìn méjèèjì fẹ́ dẹnu lẹ̀kùn táwa náà ń bọ̀ wá sẹ́nu lẹ̀kùn adọ́hùn fífà a sì gbọ́hùn aṣọ tó ya in kana qamisuhu qudda min qubulin tó bá jẹ́ sí pé iwájú laṣọ Yusuf ti ya. fasadaqat wa huwa minal kadhibin. a já sí pé òótọ́ ni arábìnrin yìí ń sọ wa huwa minal kadhibin Yusuf ní ń purọ́ tó rẹ́bìn ọkùnrin tó bá fẹ́ rẹ́pù obìnrin iwájú ní ọkọ sí i tóbìnrin ó bá sì fẹ́ gbà pé wọ́n fẹ́ rẹ́pù òun ni yóò mọ jàjàgbara níbi à ń jàjàgbara ibẹ̀ ló súnmọ́ káṣọ ó ti ya àmọ́ tó bá jẹ́ sí pé obìnrin. wa in kana qamisuhu qudda min duburin. tó bá jẹ́ sí pé obìnrin gangan ní ń wá ọkùnrin tí ó ṣẹlẹ̀ ní wípé aṣọ ya látẹ̀yìn nítorí kí obìnrin ní ọmọ du kọkùnrin yẹn wá ṣe kó wá ṣe ọkùnrin ò ní fẹ́ gbà yọ kọ́yìn. ká. in kana qamisuhu qudda min duburin. fakadhabati wa huwa mina sadiqin. a já sí pé obìnrin yẹn ní ń purọ́ wa huwa mina sadiqina Yusufu ní ń sòótọ́. falamma ra'a qamisahu qudda min duburin. ìgbà tí wọ́n sì wá wo aṣọ tòótọ́ ń pé ń bo láṣọ ti ya wọ́n rí wípé ẹ̀yìn láṣọ ti ya á já sí wípé kí ni. qala innahu min kaydikum. ọ̀rọ̀ ti fojú hàn kọ́ọ̀là ní baálé ilé bá sọ pé innahu min kaydikunna èyí tó ṣẹlẹ̀ yìí ètè ẹ̀yin obìnrin ni ó ti fojú hàn sí wa. inna kaydakunna azim. inna kaydakunna azim ètè ẹ̀yin obìnrin burú ètè ẹ̀yin obìnrin lágbára. àwọn kan sì ní statement yìí ẹnu ẹ̀gbọ́n àbí àbúrò bàbá ìyàwó ẹnu rẹ̀ ló ti wáyé pé àti mọ bó ṣe jẹ́ ọmọ àbúrò mi ọmọ ẹ̀gbọ́n mi ìwọ gangan ló wà fọ́ọ̀tì ìwọ ló ń dètè níbi ọ̀rọ̀ yìí. àwọn kan wá sọ nínú àwọn onítẹ̀fsírì pé kìí ṣe ẹ̀gbọ́n ìyàwó
kìí ṣe àbúrò bàbá ìyàwó òun lẹlẹ́rìí tó jẹ́rìí ń bí wọ́n lọ́mọ kékeré kan ni ọmọ kékeré kan ni ọmọ àkókò tí ò tí ì lè sọ̀rọ̀ ọmọ kínkínní tí ò tí ì lè sọ̀rọ̀ òun lọ́lọ́run fún lọ́rọ̀ sọ wọ́n gba àdìsí náà wá látọ̀dọ̀ Ibn Abbas radiyallahu ta'ala anhu àwọn kan ní Ibn Abbas ló sọ àwọn kan sì lánàbí sallallahu alaihi wasallam ló sọ wọ́n ní àwọn mẹ́rin ni wọ́n sọ̀rọ̀ láti ìkókó àwọn mẹ́rin ni ìtàn sọ fún wa pé wọ́n sọ̀rọ̀ láti ìkókó wọ́n ní alákọ̀ọ́kọ́ òun ni Ànábì Ìsá alayhi salatu wasalam ń bẹ ní kókó tí wọ́n bí tí Maria ìyàwó ìyá rẹ̀ tọ́lọ́run ní kí Maria mọ́mọ́ sọ̀rọ̀ òun là Ànábì Ìsá ti sọ̀rọ̀ òun jọmọ kínní tó sọ̀rọ̀ láti ìkókó ọmọ àkókó tí ò tí ì tó kó sọ̀rọ̀ tọ́lọ́run wá fi ṣọlá tí ó sọ̀rọ̀ láti kókó Ànábì Ìsá alayhi salatu wasalam jẹ́ number 1 ìyẹn Jésù ń pè ní Abdullah ẹrú Ọlọ́run ni mí atani alkitab ó fún mi tírà wa ja'alani nabiyyan ó dẹ̀ sọ ó ṣe mí lànàbí wa ja'alani mubarakan ó ṣe mí ní alálùbáríkà dégbẹ̀yìn àyà náà ìyẹn já kọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ẹni tó tún sọ̀rọ̀ láti kókó wọ́n ní òun ni ibnu mashitoti Firaun wọ́n pe arábìnrin kan ní mashito wọ́n kàn ń pè mashito náà ní òǹdìrí ni yìí máa bá àwọn ọmọ Firaun náà òun ní máa dirun fún àwọn ọmọ Firaun òun ní máa dirun fún àwọn ọmọ Firaun ọkọ rẹ̀ wá gba Islam látọwọ́ Ànábì Musa alayhi salatu wasalam so obìnrin yẹn ń gbé nínú palace iṣẹ́ rẹ̀ ní pé kó máa tọ́jú irun àwọn obìnrin nínú palace máa dirun fún wọn ọkọ rẹ̀ wá gba Islam through Ànábì Musa alayhi salatu wasalam gbà tí Firaun náà gbọ́ sí Firaun náà pa ọkọ ẹ̀ ó wá kó obìnrin yẹn àtàwọn ọmọ ẹ̀ láyé ọmọ kan bẹ tó jẹ́ ọmọ kékeré ni kò tí ì tọ́mọ tí ń sọ̀rọ̀ ń ṣe ìra kò lọ́wọ́ arábìnrin yẹn náà àtàwọn ọmọ ẹ̀ gbogbo wọn mùsùlùmí ni wọ́n gbogbo wọn jọ gba ìsìláàmù pẹ̀lú ọkọ rẹ̀ àwọn nígbà tí Fíráúnà náà ti pa ọkọ rẹ̀ wọ́n gbé ìsìláàmù wọn pamọ́ nínú pálásì ń bẹ Fíráúnà náà gbọdọ̀ gbọ́ pé àwọn náà ń tẹ̀lé Ànábì Musa alayhi salatu wassalam ó wá dijọ́ kan àṣírí wá tú kò rí ìgbé pamọ́ mọ́ ibi tí ń dirun fún kan náà àwọn ọmọ Fíráúnà náà ni kọ́ǹpù bá jábọ́ ìdírun bá jábọ́ ìdírí bá jábọ́ ibi tó ti fẹ́ mú ló bá ní bismillah ìjáde lẹ́nu ẹ̀ pẹ̀lú orúkọ Ọlọ́run tí ń jẹ́ Allah ìgbà tó wá wí ọmọ Fíráúnà yẹn wá bí pé ta ni Allahu tẹ́ ń pè ní Ọlọ́run yẹn ṣe bàbá mi náà lẹ gbà lérò bàbá rẹ kọ́ o ó ní láti sọ tinú ẹ̀ fún bàbá rẹ kọ́ o ọba tó dá mi tó dá wọ tó dá bàbá rẹ ni mo gbà lérò àdìsí náà mọ́mọ́ Ahmad gbà wà nù musnadu rẹ̀ ó ní ọba tó dá mi tó dá ọ ni mo gbà lérò lọ́mọ yẹn ní ó wá dọ́dọ̀ Fíráúnà ló wá sọ fún Fíráúnà pé ìyá tí ń dirun fún wa yẹn ó lọ́ba míì tí ń sìn tó yàtọ̀ sí i pé ìgbà tí ń dirun fún mi lọ́wọ́ kóńpù jábọ́ ọba sọ pé bísímìláì ó dárúkọ ọba kan ní Allahu ó lòun ń sìn ìsìn ni ó dá yín ló dá gbogbo wa náà ni Fíráúnà bá bínú so àwọn tẹ́sí ń tẹ̀lé Musa sì kù ní inú pálásì ń bí ó ní wọ́n lọ mú obìnrin náà wá àtàwọn ọmọ ẹ̀ ìgbà tó wá mú arábìnrin náà déwájú Fíráúnà wọ́n ní Fíráúnà tó wá tún bí pé ó gbọ́ ta ni ọba tó ń sìn gẹ́gẹ́ bí mùmíní kò lè gbé pamọ́ mọ́ olùgbàgbọ́ òdodo ọlá amẹ́lẹ̀ fún Fíráúnà pé ọba tó dá ọ tó dá mi tó dá gbogbo àtàǹbẹ̀ ń bí mò ń sìn Allah ó wá bí Fíráúnà nù pátápátá ó bínú pátápátá Fíráúnà wá ní wọ́n lọ gbé agbada wá kòkó ńláńlá ó ní wọ́n da epo síbẹ̀ ó sì gbé kaná kọ́ mọ́ gbá tí epo yẹn wọ́n ní ń ru sọ̀kọ̀sọ̀kọ̀ epo tó ti gbóná Fíráúnà burú lẹ́dà ni wọ́n á mú àwọn ọmọ ìyá yẹn lẹ́yọ kọ̀ọ̀kan ń jù wọ́n sínú epo gbóná lójú ẹ̀ pé ó ní òun kóhun tó pa òun ó rí i pé òun tọ́jọ̀ rẹ̀ psychologically gidi wọ́n á mú àwọn ọmọ yẹn lẹ́yọ kọ̀ọ̀kan wọ́n ń jù wọ́n sínú epo gbóná sínú agbada bí wọ́n ṣe ń sọ ọmọ kọ̀ọ̀kan síbẹ̀ lóbìnrin yẹn ń pariwo wọ́n tún bí pé ọba wo ló ń sìn ta lọ́lọ́wọ́n ọba tó ń sìn bóyá yóò yí ọ̀rọ̀ rẹ̀ padà gbogbo ẹni tó bá rò pàdánwò kan òun nídìí ẹ̀sìn kọ́lọ̀ káta àwọn tádánwò ti kàn ṣáájú nídìí pa fẹ́ sin lọ́hùn nídìí pa ṣe yí mọ́nì
nítorí kẹlòmíì má bàa kíṣẹ́ má bàa bọ́ lọ́wọ́ rẹ̀ ní ó fi kírun pé tí n bá ní mọ́ kírun wọ́n yọ mí lẹ́nu iṣẹ́ ní ó fi kírun nítorí iṣẹ́ nìkan. àwọn kan bẹ wọ́n sacrifice life wọn life gẹ́gẹ́ wọ́n sacrifice ẹ̀ fọlọ́run. wọ́n wá ń ju ọmọ rẹ̀ lẹ́yọ̀ kọ̀ọ̀kan sínú àgbàdá gbóná níṣojú ẹ̀. ìgbà tó wá kan ọmọ tán fẹ́ sọ síbẹ̀ gbẹ̀yìn òun lọmọ kókó ọmọ kékeré. òun ni wọ́n ń sọ ló wá lọ́lọ́run wá fọ̀rọ̀ sí lẹ́nu ni wọ́n ní ń sọ fún ìyá rẹ̀ pé ìyá mi ẹ dúró déédéé orí òótọ́ lẹ́wà. ọmọ kékeré tí ò tí ì tọrọ sọ ọlọ́run wá fọ̀rọ̀ sí lẹ́nu. òun ni number 2 táǹkàbọ̀ right nínú àwọn ọmọ kékeré tó sọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì. ẹlẹ́ẹ̀kẹta tí ìta kà tí ìṣẹ̀lẹ̀ kẹrin rẹ̀ òun ni ọmọ kékeré tóun náà sọ̀rọ̀ nígbà Jureij olùjọ́sìn ọlọ́run kan tán pè ní Jureij tí wọ́n là Nábì sallallahu alaihi wasallam pìtàn rẹ̀. wọ́n ní máa sin lọ́wọ́n ọba nínú sọ́ọ́mà kan nínú ilé ìjọsìn kan ó kọ́ bí ilé àlàpà kan àbí ká sọ pé àwọn ilé alámọ̀ náà ló kàn ọ̀rọ̀ akọ́ ní fi ń sin lọ́hùn lẹ́yìn ìlú. àwọn èèyàn máa ròyìn ẹ̀dá wọ́n máa ròyìn ẹ̀dá pé kò sí mímì kan tó lè mì àwọn eléyìí wọ́n dúró dáadáa níwájú ọlọ́run. lárábìnrin kan aṣẹ́wó ni ló wá ní mímì kan ò lè mí kíni màá tóṣẹ́ rẹ̀ màá rí i pé mo jẹ́ṣẹ́ rẹ̀ màá rí i pé mo bá a sùn màá rí i pé ó ṣe kinní kan. àwọn èèyàn lò tó bẹ́ẹ̀ ó tó bẹ́ẹ̀ òun tó bẹ́ẹ̀ ló wá lọ ó sì lọ́ọ́ fara hàn àfáà yẹn tó tọ́. àfáà yẹn kò ṣe nǹkan kan ó rí pọ́pás lọ́wọ́ àwọn pé kí lòun lè ṣe o ẹja tìràn mọ́ lẹ́sẹ̀. arábìnrin yẹn wá lọ fara lẹ̀ pé òun ò ṣàṣe tìrí òun ọmọkùnrin kan balẹ̀ tìrí tiẹ̀ ó ṣe wá já kọ́kọ́ ó wá lọ fara lẹ̀ fún adáranjẹ kan pé kó bá wọn sùn nítòsí ibi táfà yẹn wà. adáranjẹ yẹn wá bá a sùn ó lóyún. ìgbà tó wá lóyún ó bímọ ni wọ́n á sọ fún gbogbo ará ayé pé àfáà yìí ló fóun lóyún ẹ ṣáà mọ̀ pé tòsí rẹ̀ ni òun lò sí. àfáà yìí ló fóun lòun bímọ fún. gbogbo àwọn yẹn dẹ̀ ti ń gbàgbọ́ bẹ́ẹ̀ àwọn yẹn ti wá mú àfáà ó fún yẹn lóyún nígbà tó dìtìjú tó di wàhálà níbi wọ́n péjọ sí làfáà wa bẹ lọ́hùn ní pé kọ́lọ́n bá wọn fún ọmọ kékeré tí wọ́n bí yìí kọ́lọ́n bá wọn fún lọ́rọ̀ sọ kọ́mọ gángan sọ bàbá tó bí ọmọ tán gbé dání ọmọ àkókò lọ́lọ́run sì fọmọ náà lọ́rọ̀ sọ tó tọ́ ọmọ sì sọ pé bàbá adáranjẹ yìí ló fún ìyá mi lóyún ni wọ́n bí mi fún. ìyẹn jẹ́ ẹlẹ́ẹ̀kẹta nínú tàn ọmọ kékeré tó sọ̀rọ̀. ẹlẹ́ẹ̀kẹrin wà ní ìta kéwdé yìí ọmọ kékeré tí wọ́n ní ń bẹ lọ́dẹ̀dẹ̀ anabi Yusuf alayhi salatu wasalam tóun náà ń gbélé tá anabi Yusuf ń gbé yìí tí gbogbo wọn jọ ń bẹ ní ọ̀ndà ọ̀gá tó nílé ọmọ yẹn kékeré lọ́wọ́ alanu sọ̀rọ̀ yìí pé ẹ kíyèsí aṣọ tí Yusuf wọ̀ tó bá jẹ́yìn láṣọ rẹ̀ ti ya ajá sí póbìnrin yẹn ni òun ní dètè òun ló fẹ́ bá Yusuf sùn ní tipa tó bá jẹ́ wájú ló ti ya ajá sí pé Yusuf ló fẹ́ ṣe nǹkan wọ́n sì wá aṣọ wọn di kó ya látẹ̀yìn. tẹ̀fsírì kejì yìí ń pọ́ ọmọ kékeré kan ló tú àṣírí ńlá wọn àáfàá kan tù àmọ́ èyí tí alukurani ọ̀sọ́ pọ̀ ọmọ kékeré ló sọ̀rọ̀ ń bí àdìsí kan ló bá wá àdìsí yẹn dẹ̀ ní ẹnu òkò sísọ fẹsẹ̀ múlẹ̀ látọ̀dọ̀ Ibn Abbas kátó wá tún sọ pé látọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam. sọ ẹja dúró lérí pé ẹlẹ́rìí kan jẹ́rìí nínú àwọn ará ilé obìnrin yẹn tó yẹ kó jẹ́rìí gbé obìnrin yẹn ó jẹ́rìí takò ń pé ìwọ gangan ló dé ti ọ̀rọ̀ yìí. ìgbà tọ́rọ̀ wá rí bẹ́ẹ̀ Yusuf ọ̀gá ti mọ ibi tọ́rọ̀ bọ́rọ̀ ṣe jẹ́ ọ̀rọ̀ dẹ̀ ti fojú hàn sí ó wá ní Yusuf ní tí mo fẹ́ sọ ní pé Yusuf àrídí ani haza mo fẹ́ kó o mójú kúrò níbi tó ṣẹlẹ̀ yìí má bínú wọ́n tún padà ń bẹ̀ ni. ẹ dákun àwọn yẹn àáfàá kan sì ń tú wípé Yusuf náà fẹ́ ṣe àwọn ò tíra rí dájú pé kò fẹ́ ṣe tán tún fi ń bẹ̀ Yusuf àrídí ani haza fẹ́ kó o gbójú kúrò ń bẹ̀. àwọn kan sì tú pé àrídí ani haza mọ́ tú àṣírí ọ̀rọ̀ yìí fara ayé má jẹ́ kẹ́nìkan kan gbọ́ ọ̀rọ̀ àṣírí inú ilé mi ni mo bára mi ló kọjẹ́ ni tí n bá ọkùnrin gbọ́dọ̀ ṣe làákàyè nírú kéèsì báyìí ntẹ́lómi ọ̀nà tí ọkọ̀ọ̀kọ́ mọ̀ ní pé kó wọn bínú kó wọn farata kó wọn máa rójọ́ káàkiri especially tóbìnrin tó bá wà involve yìí bá bímọ fún ọ kì í ṣobìnrin yẹn nìkan ló ń bínú sí àwọn èrè tó yẹ kó o tún jẹ ọba gbogbo ẹ̀ jẹ́ pátápátá tó rárá yóò dìtàn yẹn mọ́wọ́ wọ́n dẹ̀ máa fi sọ̀rọ̀ sáwọn ọmọ yẹn lọ́jọ́ iwájú àwọn ọmọ yẹn náà nílé ìgbénu ilé rẹ mọ́ pẹ̀lú dùnú pé ìyá wọn ti bà wọn ní ojú jẹ́ wọ́n ti bà wọ́n nítàn jẹ́ ló fi gbọ́dọ̀ ṣọ́ra ta ló mọ̀ rojọ́ ìyàwó rẹ̀ fún toró òun rojọ́ àwọn ọmọ rẹ̀ láì dáa kalẹ̀ fáwọn èèyàn lọ́jọ́ iwájú ní ọ̀dẹ́ mọ́bí táwọn ọmọ yẹn ó dé
ọmọ ibi tí wọ́n dé lọ́jọ́ iwájú àwọn tí ó padà sọ̀tá àwọn ló ń gbé tàn ìyá wọn lé lọ́wọ́ àwọn padà wá fi pìtàn fún wọn pé ẹ gbọ́tàn ni ìyá yín ẹ̀ mọ́ ń tọ́ dánwò nígbà báyìí ni wọ́n padà fi pìtàn fáwọn ọmọ rẹ̀ tí ó bà wọ́n nú jẹ́ ló fi lọ́dọ̀ ṣe làákàyè ẹrú ọlọ́run kan wọ́n ní ìyàwó rẹ̀ kì í ṣe ọ̀rọ̀ dí Allahu Ta'ala ní ìlú òkè ló ti ṣẹlẹ̀ wọ́n ní ìyàwó rẹ̀ ó ṣàṣemọ́ṣe ìṣìnà náà ni ìgbà tí wọ́n wá ká mọ́ tí wọ́n mú níbi tó ti dájú wọ́n mú níbi tí ò ti lè bọ́ wọ́n á ṣe ìpàdé wọ́n fẹ́ lé nílé wọ́n dẹ̀ fẹ́ pariwo lé lérí gbogbo wọn á ṣe mítìn láwọn tán jábúrò ọkọ àtẹ̀gbọ́n ọkọ pé tó bá ti di lọ́la ń tá ṣe rèé á pariwo lé lérí káàkiri àdúgbò á ṣe báyìí ọkọ náà wà níbi mítìn inú ìbànújẹ́ lọkọ wà gbogbo ọkùnrin inú ìbànújẹ́ ni ó wà nírú ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ọwá nígbà tó ti mọ̀ pé wọ́n ti fẹ́ nu kò wípé tó bá dàárọ̀ la làwọn ò ṣe lọ́wọ́ lọ sọ fún ìyàwó rẹ̀ lálẹ́ mọ́júmọ́ ó ní n tó ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ ọ̀dẹ̀ ṣe n tó dùn mí àmọ́ tòun ti bẹ́ẹ̀ ẹ̀yìn tí gbọ́dọ̀ bá tara mi jẹ́ sí jù báyìí lọ ìpalẹ̀mọ́ ń bẹ látọ̀dọ̀ mọ̀lẹ́bí mi pé n táwọn fi ọ̀dà lára láàárọ̀ lánàá wọ́n fẹ́ kọ́ yọ jáde lórúkọ tètè máa lọ torí tí wọ́n bá ṣe bẹ́ẹ̀ pariwo lé ọ lérí ẹnu àwọn tó tún bí fún mi tọ́jẹ́ tèmi gẹ́gẹ́ yìí ìtìjú ni ó jẹ́ lọ́jọ́ iwájú fún wọn àwa já sí pé gbogbo ọdún tí mo lò pẹ̀lú rẹ mo pàdánù gbogbo ẹ̀ ń lọ́mọláyé nù ń ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ mi jadid àwọn kan bẹ tí làákàyè máa ṣẹ́kù lára wọn tó bá dá sùkò bínú bẹ́ẹ̀ kì í ṣẹ́kù lára ẹlòmíì yóò máa gbónára títí tí ó tún fi ba nǹkan míì tọ́ dáa títí tí ó fi bàjẹ́ arákùnrin yìí wá ṣe làákàyè ìyẹn wàzírù yìí ó sọ pé Yusufu àrídání hádá Yusufu àfẹ́kọ̀rọ̀ yọ kọjá ibi tó wà yìí ẹnu ibi tó wà yìí nìkan náà la fẹ́ kọ́ mọ́ wàstẹ́gìfìrí lidhambiki àmọ́ wọ arábìnrin yìí istẹ́gìfìrí lidhambiki ọ̀sẹ̀ lọ́hùn lọ tọrọ àforíjìn. innaki kunti minal khati'in. àṣìṣe tó ṣe yìí àṣìṣe tó lágbára ni innaki kunti minal khati'in inú aláṣìṣe ló wà. ìbéèrè tún jẹyọ ńbẹ àmọ́ àmọ́ sọyún pẹ̀lẹ́pẹ̀lẹ́ ní ìjọmẹjọ àti lò kọjá àsìkò wa by far àmọ́ àfẹ́mọ́ kàdínní àyà kẹ́ mẹ́wàá lọ sí ọ̀sẹ̀ pẹ̀lú ògùn ọlọ́run òun ní pé gbàtán ní innaki istẹ́gìfìrí lidhambiki lọ tọrọ àforíjìn lọ́dọ̀ ọlọ́run ṣé àforíjìn lọ́dọ̀ ọlọ́run ṣé ọlọ́run wo ní ń sìn ẹni tá a ní ń sìn òòṣà àbó ti di mùsùlùmí ni ká ló ti di mùsùlùmí ni á ní ó dùn understand pé kó tọrọ àforíjìn lọ́dọ̀ ọlọ́run ọ̀sẹ̀ lọ bẹ̀tẹ̀ ààrẹ ìdí tó sọ pé wọ́n ti gba Islam látọwọ́ ànábì Yusufu àṣìrẹ́ ìdí tó sọ pé Islam ti wà nílẹ̀ Egypt before ká ànábì Yusufu tó dénú ìlú yẹn so ọlọ́run wo ló fẹ́ tọrọ àforíjìn lọ́wọ́ ẹ̀ àbí istẹ́gìfìrí lidhambiki ojú pé apologize lọ́wọ́ Yusufu apologize lọ́wọ́ ọkọ rẹ̀ apologize lọ́wọ́ gbogbo àwọn tó ṣe lérí ọ̀rọ̀ yìí innaki kunti minal khati'in èyí tó ṣe yìí àṣìṣe ńláńlá ni ọlọ́mọṣà kẹwàá ọlọ́mọṣà ṣàánú wa ọlọ́mọṣà gbà lọ́wọ́ wa ọlá la ilaha illallah ọlá Muhammadu rasulullah gbogbo dáadáa wa ọlọ́mọjẹ ọba jẹ́ gbogbo ìtókù tá à ń tọrọ lọ́dọ̀ ọlọ́run lóore tá à ń fọkàn béèrè yìí tá à ń fẹnu béèrè ọlọ́mọṣà ṣe fún wa láìpẹ́ ọjọ́ láì jìnnà ọlọ́mọ lé wa kún lázìkí wọn lé wa kún níkẹ́ forí gbogbo ẹ̀ṣẹ̀ wa jìn wá jáṣẹ̀ mi gígùn jáṣẹ̀ àlùbáríkà láyé àwọn tó fún wa nínú ọmọ nínú aya ọlọ́run jáṣẹ̀ àlùbáríkà àwọn òbí wa náà lékún àlùbáríkà wọn ọlá sallallahu alaihi wasallam fún wa láti wọ̀ tán rí abádínú sàárè kábàyọ̀nù ọlọ́run pàdé abádijọ́ àlùkìyámà bàbá dún wájú ọlọ́run ọba kábàyọ̀nù àtàforíjìn pàdé ọlá sallallahu alaihi wasallam subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al mursalin alhamdulillahi rabbil alamin.